Mommy or daddy Eshubi Arowolo. God bless you, ma. Eshema. Ejem Osa. Emaba make me eto. Eshe.
lẹ́wà ilẹ̀ òmìnira níbikíbi tí a lè wà lórílẹ̀ ayé tí a lè máa gbé Yorùbá nation jọ̀wọ́ Olúwa mú adé ìfẹ́ tọmọtọmọ tọkọtọkọ tayátayá wa kí gbogbo ayé lè mọ̀ wípé ilẹ̀ tiwa ni àwa yóò dé Yorùbá nation jọ̀wọ́ Olúwa rọ̀ wá ní ọwọ́ láti gba ara wa nínú ìnira kò sọ́gbọ́n kankan tí Nàìjíríà nílé tán wá jẹ́ àwa yóò dé Yorùbá nation. Ilẹ̀ Yorùbá ilẹ̀ òmìnira èmi kò jẹ́ gbàgbé rẹ̀ èmi ò máa sọ ní ìkáwótó rẹ̀ ó fojú sọ̀nà sí ilẹ̀ mi. Oh my God, Yorùbá nation, I will always cherish you. I will always fight for your glory. I look forward to you, my God. Yorùbá nation, now. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ òmìnira, èmi kò jẹ́ gbàgbé rẹ̀. Èmi yóò máa sọ nípa ògo rẹ̀, mo fojú sọ́nà sí ilẹ̀ mi. Oh my Lord, Yorùbá nation, I will always cherish you. I will always fight for your glory. I look forward to you. Ẹlẹ́ni yóò máa fẹ́, ẹlẹ́ni yóò máa fẹ́, ẹlẹ́ni yóò máa fẹ́, ẹlẹ́ni yóò máa fẹ́, àsíá o, Yorùbá nation, ẹlẹ́ni yóò máa fẹ́, àjò lè jọ, onílé má relé, ẹlẹ́ni yóò máa fẹ́, àjò lè jọ, onídẹrẹ́ má rèwọ́, ẹlẹ́ni yóò máa fẹ́, ilé ẹni kì í bani lẹ́rù o, ẹlẹ́ni yóò máa fẹ́, ilé kúkú pàdé tàgbé, ẹlẹ́ni yóò máa fẹ́, ọmọ Yorùbá ilé ti yá náà, ẹlẹ́ni yóò máa fẹ́, àbájọwọ́ la máa fi sọ̀yà, ẹlẹ́ni yóò máa fẹ́, ọmọ Yorùbá ilé ti yá náà, ẹlẹ́ni yóò máa fẹ́, àsìkò ti tó Yorùbá kárẹ̀lẹ̀ ọ̀, ẹlẹ́ni yóò máa fẹ́, 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 àsíá o, Yorùbá nation, ẹlẹ́ni yóò máa fẹ́. Ẹ káàbọ̀ sí orí ètò. Mo kí yín, mo rí wa bí a ṣe ń wọlé. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní bóyá ìṣẹ́jú kan péré. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Mò ń wá gbogbo ọ̀nà láti pín ètò yàn ni. Bẹ̀tí bí tí ń bá rí pín dé, tá bá ní sùúrù díẹ̀ kínkínní sí dẹ́n a máa tó bẹ̀rẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Àwọn alágbára Ilẹ̀ wa, Yorùbá nation, ó dára, ó lẹ́wà, ilẹ̀ òmìnira, níbikíbi tí a lè wà lórílẹ̀ ayé, tí a lè máa gbé Yorùbá nation, jọ̀wọ́ Olúwa mú adé ìfẹ́ tọmọtọmọ tọkọtọkọ tayátayá wa kí gbogbo ayé
káàbọ̀ sí orí ètò bóyá ká bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Ọlọ́run alágbára jùlọ, adúpẹ́, adúpẹ́, adúpẹ́ nítorí pé ẹ ṣeun, nítorí pé àánú yín dúró láéláé. Adúpẹ́ nítorí pé ẹ ò yípo padà. Adúpẹ́ nítorí pé ẹ máa jẹ́ Ọlọ́run wa. Adúpẹ́ nítorí pé ẹ máa ṣe bàbá fún wa, a ó máa jẹ́ ọmọ yín. Adúpẹ́ nítorí pé ẹ ò ní fi wá mú ìfẹ́ àwọn ọ̀tá dání. Adúpẹ́ o, Olúwa ẹ gbọpẹ́ àti ìyìn wa. Ètò fẹ́ bẹ̀rẹ̀, Olúwa ẹ gbẹnu mi sọ̀rọ̀. Mi ò fẹ́ sọ nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀yin Ọlọ́run. Gbogbo ohun tí yóò jáde láti ẹnu mi kí ó ti ọ̀dọ̀ yín wá ní ẹsẹsẹ. Ẹ̀yin ní kẹ́ gba ìṣàkóso Ọlọ́run. Mi ò fẹ́ ṣe nípa ti ara. Ẹ̀mí ọ̀run ẹ gbé mi wọ̀. Tí a bá rí ẹnikẹ́ni tí ó bá fi mí ré, Olúwa ẹ bá mi fi wọ́n ré. Bẹ́ẹ̀ ni, tí a bá rí ẹni tó súre fún mi, ọ̀run ẹ bá mi súre fún wọn. Lẹ́ẹ̀kan sí, ẹ fi iná la ètò yìí kọjá, gbogbo ògo yìí ọlá jẹ́ ti yín. Gbogbo àwọn olólùfẹ́ mi náà pátápátá ní kọ̀ọ̀kan, ẹ bá mi dì wọ́n mú, kẹ́ bá mi ró wọn ní agbára. A ó máa yìn yín, a ó máa gbé orúkọ mímọ́ yín ga. Jésù agbára wa, àmín. Ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa ká tó tẹ̀síwájú. Ẹ̀yin àti èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ dẹ̀ káalẹ́, káàkiri ibi tí gbogbo wa bá wà tí a ní àǹfààní láti máa gbọ́ mi àti láti máa wò mí. A kú ọjọ́ ajé, ajé á fi ilé gbogbo wa ṣe ibùgbé o, láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ kí n kọ́ bẹ̀rẹ̀ sí ní kí wa. Dádì ọmọ mi, no, bàbá mi Èṣùbíyì Arówólò, ẹ káàbọ̀, ẹ ṣé mo dúpẹ́. Dr. Mike Ọlá, bàbá mi, ọ̀gá mi, ọmọ ìyá mi àtàtà, àjọṣe wo ní bàjẹ́ o, ẹ ṣé ẹ kú iṣẹ́, kò ní rẹ̀ yín láṣẹ Èdùmàrè. Sweet 16, ìyá wa Ọmọbọ́lá Ọládèjì Bọ́lá White. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹni tó bá ní ṣíṣe, tẹ bá ní ayẹyẹ ìgbéyàwó, bóyá ẹ fẹ́ gbéyàwó fún ọmọ, ẹ fẹ́ fa ọmọ fún ọkọ, ẹ fẹ́ sọmọ yín lórúkọ, tàbí tí ẹ bá fẹ́ ṣe òkú àwọn àgbàlagbà, ẹ jọ̀wọ́ ẹ máa bá wa kàn sí ìyá wa yìí, Ọmọbọ́lá Ọládèjì Bọ́lá White. Wọ́n máa ń ṣe Friday night fàájì ní ọjọ́ jímọ̀jímọ̀, a máa ń gbádùn wọn. Ọlọ́run, ẹ̀yin ẹ try wọn, dán wò ní kẹ̀sì rí pé rere ni Olúwa. Ọlọ́run, ẹ ti lọ wà jù. Sweet 16, ẹ káàbọ̀. Èèyàn ti Dr. Mike Ọlá ni wọ́n o, ọmọ Dr. Mike Ọlá ni wọ́n. Ẹ ṣé. Dádì mi Itis Alesh, ẹ káàbọ̀ sórí ètò. Tí mi ò bá pe orúkọ yín dáadáa, ẹ foríjì mi o, ẹ jọ̀ọ́ sà. Bàbá mi èèyàn yìí, Pastor Marcel Babatọ́pẹ́, ẹ ṣé. God bless you sir. Ẹ kú ìfẹ́, ẹ kú àdúró tì mí gbogbo gbà. Ọlọ́run á gbàdúrà yín o. Mọ́mì mi, mò ń wò bí mo ṣe rí orúkọ ni, ẹ má bínú.
Mọ́mì mi Abímbọ́lá Onífádé, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ káàbọ̀. God bless you, mọ́mì. Ẹ ṣé mo dúpẹ́ mà. Èèyàn jì, èèyàn tìyálájẹ́, Dádì Adéwùsì Kọ́ládé Kílò tí a mọ̀ sí Kílò. Ẹni tí ẹni tẹ́ mò ń gbádùn yín bàbá. Ẹnì ṣó, ẹ ride on. Ẹ ṣé. So bá ṣe ń wọlé tí n bá rí orúkọ wa, mo máa ṣe kí ni? Mo máa bẹ̀rẹ̀ sí ní kí wa. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò. Mo hate láti máa sọ pé ẹ máa bá mi pín ètò láti máa tẹ̀. Nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rí báyìí. Ṣùgbọ́n àwọn alágbára, àwọn ọlọ̀tẹ̀ tó yẹ pé ó yẹ ká máa pè wọ́n ní ọlọ̀tẹ̀, àwọn oníṣẹ́ ẹbí, àwọn ni wọ́n mess pẹ̀lú tí wọ́n jẹ́ ká rí ètò pín. Wọ́n block. Ṣùgbọ́n bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà, no shaking. Èmi náà tí wá ń jẹ́ ìyálájé, mo wá fi èrò bodò, mo yá èrò bodò yan látọwọ́ bàbá mi. Mo wá ń jẹ́ ìyálájé èrò bodò. Kò stop mi rárá. Kò stop mi. Àwa máa sọ òtítọ́, òdodo la gbé dání. So bó ṣe rí nìyẹn. Tó bá pé rere lẹ́mọ̀ ṣe, ẹ múra sí. Tó bá jẹ́ pé ìkà ni, kò sí nǹkan tó gbé nínú ẹ̀. Nǹkan tí mo fẹ́ ṣe lénìí, ẹni bá fi mí ré ọ̀run, ẹ bá mi fi wọ́n ré. Bẹ́ẹ̀ ni, ẹni bá fi mí gún, tó bá fi mí gún ègún, kọ́run bá mi gégùn fún wọn. Àṣẹ ọ̀run dẹ̀ ti gùn, kò yí padà. Láṣẹ ti bàbá, ní àṣẹ ti ọmọ, ní àṣẹ ti Ọlọ́run ẹ̀mí mímọ́. Bóyá ó ṣe ń lọ ní àárín Yorùbá nation, òun la máa sọ̀rọ̀ lé lórí lẹ́yìn. A máa sọ kínkínní díẹ̀ nípa ti ọ̀rọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ẹ jẹ́ kí n kọ́ bẹ̀rẹ̀ lórí wọn ká tó bọ́ sí ti Yorùbá nation. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní tí a bá wí fún ọmọ ẹni a gbọ́. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ wo ibi tí wọ́n bá ayé wọn dé. Ó kàn wá ń dùn mí, ó ṣe ni láàánú lọ́pọ̀lọpọ̀. Tí a bá rí àwọn tí wọ́n ṣe ń campaign fún wọn, gbogbo wọn ní ẹ jẹ́ kí n kó wọn pọ̀. Èmi APC, PDP, Labour Party, Peter Obi, Bàbá Bọ́lá Ahmed Tinubu, Àtíkù, Peter Obi, ìkan ògbé kan, olè ló ṣe kí ni, ló mọ ipa olè tọ̀. Nǹkan kan náà ni gbogbo wọn. Kò sí mẹ̀sáyà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Kò sẹ́ni tó lè tún ìlú náà ṣe. Nàìjíríà ti bàjẹ́ pátápátá. Ó bàjẹ́ débi pé àgùntàn ó ń jẹ pépà. Ṣe rí pé Ọlọ́run gan ó ti ṣe kí ni, ó ti padà lẹ́yìn ìlú náà níbi tí àgùntàn tó ń jẹ pépà. Ẹ jẹ́ kí n fi hàn wá. Ẹ má bínú, mo mute kíní yàn. Wọ́n ti jẹ́ pépà tán. Nàìjíríà ò yí sí. Ewúrẹ́ jẹ pépà. Buhari ti sún wa lógiri. Ó padà báyé wa jẹ́ at last. Wọ́n ṣì ń wá pépà tó máa jẹ́ sí. Ṣé ẹ ti rí níbi tí ayé Nàìjíríà ti fọ́ pátápátá, níbi tí ayé ìlú yẹn tó ti dojúrú dé pátápátá, tí ò sí àtúnṣe, tó jẹ́ pé bí áńgẹ́lì gan bó wá láti ọ̀run, wọn ò rí, kò sí. Ìlú yẹn ó ti dajúrú, ó ti dàrú, ó ti di rédèrèdè. Àwa sọ pé àmọ̀nà tètè máa bọ̀, àmọ̀nà tètè máa bọ̀. Bí orin bàbá mi Adélakùn, ọmọ ìlú mi ni wọ́n. Àwọn ni wọ́n kọ orin náà. Àmọ̀nà, ìlú yẹn ò tiẹ̀ tí bàjẹ́ ní ọdún náà lọ́hùn nígbà tí wọ́n kọ orin yẹn. Ó ti kọjá be careful báyìí. Ìyà ń jẹ àwọn ènìyàn, ebi ń pa àwọn ènìyàn. Ìnira yìí ti pọ̀ jù. Níbi tí CBN governor tó ń sọ pé kò sí owó tuntun ní ìlú mọ́. Ẹ wá wo irọ́ wọn. Ẹ wo ojú olè lóde. Àṣírí wọn wá ti tú. Ẹ máa rí pé ìkà orúkọ CBN governor, ọmọ
ẹ má kí wọ́n má sọ pé torí tó jẹ́ torí mò ń ṣe torí tí mo jẹ́ Yorùbá torí tó jẹ́ Ìgbò no ìkà ọ̀dájú ènìyàn ni ṣùgbọ́n èmi ò ní dá ẹnikẹ́ni lẹ́jọ́ nítorí pé ènìyàn ni mí ẹjọ́ ènìyàn kò sí lọ́wọ́ mi bí kò ṣe ní ọwọ́ Ọlọ́run ọba nǹkan tèmi kàn mọ̀ tó dá mi lójú ni pé gbogbo àwọn tí wọ́n ní lára gbogbo àwọn tí wọ́n fi ìyà jẹ gbogbo ilé ọlá tí wọ́n ti sọ di ahoro nítorí ojú kòkòrò nítorí ìwà ìkà tiwọn nítorí ìwà tèmítèmí nìkan ó máa béèrè lọ́wọ́ oníkálukú wọn ó máa béèrè ní ọwọ́ gbogbo wọn ẹ wò ó wọ́n sọ pé kò sí owó ẹ jẹ́ kí n fi eléyìí hàn wá o ẹ̀yin ẹ wò ó ṣẹ́rí ẹ wo owó. Yes. When we come, we met them. So it's what we have is closing down. We don't say this is what they gave us today. Whatever we have is not much. So what? Ṣé ti rí ibi tí wọ́n ní kò sí owó ẹjọ́ ẹ jẹ́ kí n sáré kí àwọn tí wọ́n ṣẹ̀ wọlé ìyàwó dádì mi mọ́mì wa àlùkò olúwa tó sìn yèyé oge tíátíá ẹ káàbọ̀ God bless you ma dádì mi ọpẹ́ olúwa ni ẹ ṣé mo dúpẹ́ dádì Akin Gold èèyàn yìí ojú òní tì yín o mo mọ̀ ọ́ lóore o ẹ ṣé ẹ káàbọ̀ sí orí ètò ẹ ṣé gidi gan ni o ẹ wo ṣé ẹ ti rí àbẹ́ẹ̀rí ibi tí wọ́n ní kò sí owó arákùnrin CBN gọ́fìnà yan èmi kí ni orúkọ ẹ̀ ń jẹ́ gangan dáadáa again ó sọ pé kò sí owó ní ìlú àwọn èèyàn kò sí owó ọ̀wọ́n gógó owó ọ̀wọ́n gógó epo kò síṣẹ́ kò sí owó kò sí iná kò sí oúnjẹ wọ́n wá ń fi ìyà jẹ àwọn ènìyàn ní ìlú dádì mi Ọlánìpẹ̀kun Táíwò God bless you sir wọ́n wá ní àwọn ènìyàn lára wọ́n wá sọ orílẹ̀-èdè yẹn ó wá di ọ̀run mọ́ọ̀rú òun àti Buhari wọ́n wá pàdé àpòpọ̀ ní ìgbà kan rí ní 2015 tí n bá rí átíkù náà mo sì máa gbé wá àwọn ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà mi ò mọ̀ bóyá ẹ rántí ẹ̀yin tẹ́ bá wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà nígbà náà wọn ò fẹ́ gbé ìjọba fún Buhari wọn ò fẹ́ kí Buhari kó wọlé ìdìbò náà ní 2015 torí pé wọ́n ti rí pé ìkà ọ̀dájú ni Buhari nígbà tí wọ́n wo ìtàn ẹ̀ sẹ́yìn tẹ́ bá rántí ní ọdún náà lọ́hùn ní 1983 nígbà ìjọba ayé ológun nígbà ìjọba òun àti bàbá wa inú mi máa ń dùn láti dá orúkọ wọn bàbá wa Babátúndé Ìdí Àgbọn Ọlọ́run kó bá wa dẹ̀lẹ̀ fún wọn nígbà ayé war against indiscipline èèyàn yìí ọmọ aládé Rasheed Yẹmí ẹ ṣé mo dúpẹ́ àṣàbàrí àgbèyìn ṣe rántí lọ́dún náà lọ́hùn 1980 bí wọ́n ṣe pààrọ̀ owó náà nìyẹn tí wọ́n sọ̀rọ̀ nípa ó ṣe owó kò ṣe owó Buhari gangan fúnra rẹ̀ ó wà nínú àwọn kàbá ìyàwó Buhari gangan wà nínú àwọn kàbá ètò fún ọjọ́ mi ní eléyìí arábìnrin ṣe rántí arábìnrin kan Najimat Mohammed tó jáde tó sọ fún wa nípa gbogbo ìwà ìbàjẹ́ Bọ́lá Ahmed Tinubu ó tún ti jáde ní èní ó lọ ṣe ìfọ̀rọ̀wánilọ́rọ̀ wò ó lọ sọ̀rọ̀ ní ọ̀dọ̀ ṣé Arise News ó jẹ́ ká mọ̀ ó fi yé wa wípé Aishat Buhari òun náà wà nínú àwọn kàbá ẹ gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe léni ó di ọjọ́ mi ọjọ́ rí a máa sọ̀rọ̀ nípẹ̀ láti jẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo wọn nǹkan kan náà ni wọ́n ẹ ṣé mọ́mì mi Adékúnté Fibian God bless you ma láti jẹ́ kẹ́ mọ̀ pé ìkà ni gbogbo wọn ojú ayé ọ̀dájú abiyamọ ni gbogbo wọn òun la ṣe ń rọ̀ yín bí mo ṣe ń sọ èmi ò ní nǹkan kan against bàbá Bọ́lá Ahmed Tinubu no ẹ jẹ́ kí n take it back mi ò hate wọn mi ò kórìíra
bàbá Alhaji Bọ́lá Ahmed Tinubu, Jagaban of Lagos. Mi ò kórìíra wọn torí ènìyàn ni mí, kí ni wọ́n, ṣùgbọ́n ìwà ìkà, ìwà ọ̀dájú, ìwà apànìyàn, ìwà àfẹ̀mí ó wà ní ọwọ́ wọn gidigidi gan ni. Oríṣiríṣi ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tó wà ní ọwọ́ wọn ó ń ké, ó ń béèrè fún ẹ̀san. Kò dẹ̀ sí nǹkan tí wọ́n lè ṣe láti gba ọmọ Yorùbá sílẹ̀. Ojoojúmọ́ lèmi máa sọ eléyìí. Bàbá Bọ́lá Ahmed Tinubu wọn kì í ṣe mẹ̀sáyà. Ṣé ẹ rántí ní ìgbà kan rí? Àbẹ́ ẹ rántí nígbà tí àwọn àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tí wọ́n ń jà, Arẹ́gbẹ́ṣọlá? Ṣé ẹ rántí nǹkan tó sọ, tó ní àwọn ń bẹ Ọlọ́run kó bá wọn ṣe kíni, kó mú bàbá Tinubu wálẹ̀ nítorí pé ó ti sọ ara ẹ̀ di Ọlọ́run, ó ti rí ara ẹ̀ bí Ọlọ́run. Ṣé ẹ rántí àbẹ́ ẹ rántí? Mo kí yín dádì mi Kúnlé Adéyẹmí, ẹ ṣé sà. Ṣé ẹ rántí àbẹ́ ẹ rántí? Wọ́n dìjọ jẹ, wọ́n dìjọ mu. Godfather ni Bọ́lá Ahmed Tinubu, Godfather Arẹ́gbẹ́ṣọlá nígbà kan rí, òun ni Bọ́lá Ahmed Tinubu. Fún bàbá náà láti lè sọ wípé kí Ọlọ́run kó ṣe kíni, kó bá wọn gbé wálẹ̀. Ṣé rí pé ó lẹ́tìkẹ̀, ó kọjá be careful. Ẹ wo ìwọ́de tí wọ́n ṣe lánàá, àwọn Yorùbá ní ìlú Èkó, wọ́n jáde ní àti ọkùnrin àti obìnrin pé àwọn ò fẹ́ ẹ mọ́ o. Wọ́n láwọn ò fẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu mọ́ o. Torí kò sí nǹkan kan tó lè ṣe. Torí wọ́n ti bà nǹkan jẹ́, wọ́n bayé jẹ́, wọ́n bọ̀run jẹ́. Bí mo ṣe ń sọ, àti bàbá Bọ́lá Ahmed Tinubu àti Àtíkù àti Peter Obi, ìkan ògbé kan ni. Ẹ káàbọ̀ Daddy Bright Alabi, God bless you sir. Kò sẹ́ni kankan tó lè ṣe àtúnṣe kankan nínú gbogbo wọn. Irọ́ ló bá dé. Nǹkan tó wà nílẹ̀ ni pé kí oníkálukú kó máa lọ nílùú ẹ̀, kí Yorùbá máa lọ, kí Ìgbò máa lọ, káwúsá máa lọ. Bàbá mi Ọ̀túnbẹ̀rù Òbodò, èèyàn yìí, mo ṣe bá yín sà o. Ẹ ṣé, God bless you sir. Oníkálukú máa lọ nílùú ẹ̀. Òun nìkan ni ọ̀nà àbáyọ. So ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wá bọ́ sórí ètò gangan. Bí mo ṣe sọ síwájú, ẹni tó bá ṣe ìpè, ìwọ̀nba ẹrù tẹ́ bá lè dì, òun ni kẹ́ ẹ ṣe o. Ṣọ́rọ̀ mi yé yín? Èmi ò bá tìjà wá. Ẹni bá jẹ́ èrú lérú tàn. Nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá, nínú Yorùbá nation, bí mo ṣe máa ń sọ, nígbà tí èmi fi darapọ̀ mọ́ ìrìnàjò Yorùbá nation, July 1st, 2021, Ọlọ́run bá wa kẹ́ ìyá wa Lady K, Mọ́remí of our time. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tag wọn. Àwọn ni níjọ́ náà lọ́hùn-ún, ní àárọ̀ kùtùkùtù lọ́jọ́ náà lọ́hùn-ún, ní òru, tí wọ́n jáde nígbà táwọn olórí burúkú ìjọba mùjẹmùjẹ yìí tí wọ́n lọ sílé bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ. Wọ́n lọ pa àwọn èèyàn méjì síbẹ̀. Ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Torí pé nǹkan tá à ń wé ìkọlà bá máa sọ lẹ́yìn. Ká dúpẹ́ lọ́wọ́ Kúnlé Abíamọ. Ok, ẹ jẹ́ ká gbéyàn tì. Mo kàn fẹ́ rán wa létí díẹ̀díẹ̀ ni. Ẹ jẹ́ ká gbéyàn tì. Ìyẹn lọ bẹ́ẹ̀. Wọ́n bẹ̀ bàbá Bánjí Akíntóyè nígbà tí èmi fi darapọ̀ mọ́ ìrìnàjò Yorùbá nation. Bàbá wa, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ wọn kí ẹ̀mí wọn kí ó gùn fún wa. Professor Adébánjí Akíntóyè. Àwọn lèmi mọ̀. Àtìgbà tí mo dẹ̀ ti rí bàbá yìí, mi ò rírú ẹ̀ rí. Ẹ̀mí mi, ẹ̀mí Ọlọ́run, gbogbo wa la ní ẹ̀mí Ọlọ́run ní ara, kò kí ń tàn mí jẹ. Àtìgbà yẹn mo ti láìkí bàbá náà. Mo lè jẹ ojú mi fún bàbá Akíntóyè. Mo wà nínú ẹgbẹ́ kan ní ìlú tí mo wà. A ti gbé bàbá yìí wá sí
inú pàdé ní ẹ̀ẹ̀méjì àbí ẹ̀ẹ̀mẹ́ta kọ́ ni bàbá máa smile bàbá wọ́n ní ìwà ìrẹ̀lẹ̀ ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni bàbá wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ bàbá gbogbo wa la rí bàbá báyìí bàbá ṣé ọ̀rọ̀ mi yé yín kò sẹ́ni tó gbọ́rọ̀ ìbínú tẹ́ bá ń gbọ́ pé mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà ìpẹ̀lẹ́ ẹ káàbọ̀ mọ́mì mi Olúwajọmí lójú àfi sùúrù God bless you mọ́mì kò sẹ́ni tó gbọ́rọ̀ ìbínú ní ẹnu rẹ̀ lẹ́ẹ̀kan rí bàbá Bánjí Akíntóyè ni wọ́n sọ ẹ gbọ́ mi yé dáadáa o mi ò ní bàbá perfect o ṣẹ́yìn ti rí ẹ̀dá tí Ọlọ́run dá kankan tó mọ̀ ṣe tán ó tì o bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn bàbá wa nǹkan tó bá fi máa mú àwọn kan láti máa sọ̀rọ̀ sí bàbá Awólọ́wọ̀ pé bàbá náà ò ṣe iṣẹ́ so kí ni wá ní ti bàbá so ìyẹn ẹ jẹ́ ká gbé kára gbé tì sí ẹ̀gbẹ́ kan bẹ́ẹ̀ ok màmá Onítìrí wọ́n wá inú wa dùn ara wa yá ayọ̀ wa kún pé obìnrin akin obìnrin àjò ayọ̀ àwọn kan ti ẹ̀ṣẹ́ ìpè fún ara wọn nígbà náà lọ́run tí kìí ṣe èèyàn torí pé a gbé wọn sórí gbogbo ìgbà tá fi lọ sí UN ó ní nǹkan tójú wá rí torí pé a pè à ń pariwo màmá Onítìrí màmá àbí bẹ́ẹ̀ kọ́ ni tí mo bá ń pa irọ́ ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹjọ́ ẹja mi ẹja irọ́ mi pé tí nǹkan bá máa ṣe at least ọkùnrin wà obìnrin wà torí ẹ̀ lọ́lọ́run ṣe dá nígbà tí Ọlọ́run dá ọkùnrin tán ó rí i pé ọkùnrin nìkan wọn ò lè dá ṣe é ó wá kúkú dá àwọn obìnrin ó mú nínú egungun ó fi dá àwọn obìnrin inú wa dùn gbogbo ìgbà tí màmá dé àwa rò pé mẹsáyà ni wọ́n jẹ́ pé wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn bàbá wa Bánjí Akíntóyè wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú bàbá Dr. Chief Sunday Adéyẹmọ wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ nǹkan táwa rò nìyẹn mo ti wà nínú pàdé rí tí wọ́n gbé wọn wá sínú pàdé a rí ojú wọn wọ́n dẹ̀ sọ ọ̀rọ̀ èmi ṣe aṣínfẹ́ síbẹ̀ náà aṣínfẹ́ ni Ọlọ́run gbé pé ok ó máa dára wọ́n máa yí padà wọ́n máa yí padà ó wá débi tá a dé báyìí ó wá sún wá débi tá a dé báyìí mo ti wà nínú ẹgbẹ́ kan rí wọ́n ṣe títí pé kí wọ́n rí ọ̀rọ̀ yìí yanjú wọ́n pè ọ̀tún wọ́n pè òsì rárá o ṣé àwọn pé mo sọ pé mo dákẹ́ mò ń wò ókè o wọn ò rí ṣe síbẹ̀ adákẹ́ à ń wò à ń fi ẹ̀mí Ọlọ́run gbé èmi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ fún ara mi wọ́n má bàa sọ pé kínní mo ń fi ẹ̀mí Ọlọ́run gbé ó wá di ọjọ́ kan gbogbo ẹ̀ wá tẹ̀ wá sú ọ̀tá mi gbogbo ẹ̀ wá dojúrú ó wá dorí kodò pé ìgbà táwọn kan ti bẹ̀rẹ̀ sí ní àtàkì bàbá àgbàlagbà mo wá kọ́ jókòó torí pé mo rò ó mo ní kò gbọ́dọ̀ máa lọ báyìí ṣé àwọn eléyìí ò ní àgbà nílé ni àbí kí ni ká ti pé eléyìí wọ lọ́run no matter what nǹkan tí bàbá lè ṣe ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ kí bàbá tiẹ̀ ṣẹ̀yìn ṣé ìta ló yẹ kẹ́ máa lọ fẹ̀dí bàbá àgbàlagbà síta wọ́n ní bọ̀wọ̀ fún bàbá àtìyẹ́ ẹ̀ kì í ṣe bàbá kì í ṣe àwọn òbí tó múyàn wáyé nìkan ni bí kò ṣe àwọn àgbààgbà gbogbo àgbà tó bá jùyàn lọ mọ́mì mi Táíwò Edúnjọbí ẹ káàbọ̀ mà omi lérúró lójú mi lọ́jọ́ náà lọ́hùn mi ò rírú ẹ̀ rí mi ò wálé láti Èkìtì mi ò kí ń ṣe ọmọ Èkìtì ọmọ Yorùbá paraku ni mí tí ò sí àbùlà nínú ẹ̀ mi ò mọ wáì tí mo ṣe láìkí bàbá Akíntóyè gan ṣùgbọ́n mo wò ó wá yé mi mo rò ó lọ sọ́tún mo rò ó lọ sósì mo rí i pé ẹni tó lè wà bàbá tó lè wà ní comfort zone wọn
kí wọ́n máa gbọ́ pé oúnjẹ mẹ́fà ni wọ́n lè jẹ oúnjẹ mẹ́wàá gan kò sẹ́ni tó máa mú wọn sí ṣùgbọ́n wọ́n gbọ́ ìpè Ọlọ́run torí ní ìgbà kan rí mo ti gbọ́ pé wọ́n láwọn rí nínú àlá Ọlọ́run ní kó lọ gba àwọn ìran ẹ kúrò nínú oko ẹrú ìgbà tí bàbá mi wà láyé bàbá mi ò ṣe é nà ó ṣọ́ra mi yé yín mi ò tí ì rí kan náà àwọn bàbá mi kí wọ́n jáde pa àwọn máa tó bàbá oníbàbá tó wá gbéra tó fi ilé ọ̀tọ̀nà ẹ̀ sílẹ̀ láti lọ ṣerú ẹ̀ àbá ẹ rọra tẹ́lẹ̀ ilẹ̀ máa ń yọ̀yàn ẹ káàbọ̀ bàbá mi mo rí yín o dádì mi Ọládélé Hamidu Israel God bless you dádì ṣé ọ̀rọ̀ mi yé yín okay màmá àwa gbọ́ bí mo wà nínú àwọn mi ò hate màmá o ẹ jọ̀ọ́ ẹ gbọ́ mi dáadáa ẹ tún mi gbọ́ ṣùgbọ́n ó ti tóbi pé a ní láti pe ara wa sí àkíyèsí a ní láti sọ òdodo ọ̀rọ̀ fúnra wa a ò lè máa pa irọ́ fún ara wa ọ̀rọ̀ Yorùbá nation tó dẹ̀ wà nílẹ̀ yìí òtítọ́ òun ló máa gbé orílẹ̀-èdè lékè ẹ̀mí ló ń rin ìrìn àjò yìí èèyàn ò gbọ́dọ̀ fi ara ṣe èmi náà wá béèrè fún ẹ̀mí Ọlọ́run yan mo ní ẹ̀mí Ọlọ́run ó yá gbé mi wọ̀ pàápàá jùlọ nígbà tí wọ́n ti lọ ṣe declaration nígbà tí ẹ ṣe declaration yan tán káti ẹ sọ pé okay ó ti ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ a dẹ̀ tún wò bẹ́ẹ̀ náà ẹ wá ọ̀nà láti pe bàbá àti olóyè mọ́ ẹ̀kọ́ ẹ̀ ṣe àwọn òmìnira 2022 tí wọ́n bá wá ti rí àwa Yorùbá nation kí ni wọ́n máa ṣe èpè yìí náà nìkan èpè tí ò ṣe máa tún sọ òun ni mo ṣe sọ síwájú pé ẹni tó bá ṣe èpè back to sender gbogbo ẹ̀ làwa gbọ́ gbogbo ẹ̀ làwa mọ̀ ṣùgbọ́n ẹni tí ẹ̀yin ń bú ẹni tẹ̀yin tẹ́ fi ń ré tọ́lọ́run ò fi ré kọ́ ìyàn tún kọ́ ẹ wá wò bí wọ́n ṣe ń ṣe ìrìn àjò yìí ọmọ Yorùbá pọ̀ gidigidi gan káàkiri àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá má pọ̀ ṣé ẹ̀yin rò pé màmá ẹ bá mi tàgé wọn màmá Onítìrí ò lè gba Yorùbá nation fún wa ẹ̀mí Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún mi màmá Onítìrí wọn ò lè ṣe kí ni wọn ò lè gba Yorùbá nation fún wa ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ẹni bá fẹ́ mú mi lọ́tà ẹ lè mú mi lọ́tà it's okay ẹ má jẹ́ ká parọ́ tàn ara wa jẹ mọ́ àsìkò ti tó obìnrin ni wọ́n obìnrin afẹ̀yìntàn bí èmi náà ṣùgbọ́n ẹ jẹ́ kí a gbé ọlá fún ẹni tí ọlá ṣe tirẹ̀ Ọlọ́run fún yín ní agbára yan láti ṣe èyí láti ṣe ṣùgbọ́n ká sọ pé ẹ gbé e gbà bó ṣe yẹ ká ẹ gbé gbà ni bóyá ìbá ti rí báyìí màmá with all due respect ma kí ni wá dé tá a ṣe máa parọ́ fún àwọn ènìyàn tá a bá sòótọ́ a máa kú bá parọ́ a máa kú a ṣe kúkú wá sọ òtítọ́ a ń bọ̀ wá sí pé èmi ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyè èmi máa ròyìn ògo Ọlọ́run ni màmá Onítìrí wọn ò lè gba Yorùbá nation fún wa bí wọ́n ṣe máa ń gba orílẹ̀-èdè bẹ́ẹ̀ kọ́ nìyàn bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe ṣe kò jọ rárá ṣé ẹ mọ̀ bí orí àwọn ọmọ Yorùbá ṣé ẹ mọ̀ bí ọpọlọ wọn ṣe bó ṣe pé tó ṣé ẹ mọ̀ àwọn ọmọ Yorùbá wọ́n máa kàwé gidi gan ni tí kì í ṣe díẹ̀ ṣé ká bẹ̀rẹ̀ láti àwọn tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní ká ti bẹ̀rẹ̀ àwọn tó wà ní Canada má wà ń bẹ bàbá mi onílù òfẹ́ tú bàbá ẹ pẹ́ fún wa dádì mi ṣé ibẹ̀ ní ká ti bẹ̀rẹ̀ ni
èmi ò kì í ṣe wòlíì ṣùgbọ́n Ọlọ́run ò farapamọ́ jẹ mí níyà. Bẹ́ẹ̀ ni ìyá onítìrí ò níbi kankan mú yín rè, ẹ gbà bẹ́ẹ̀ confam. Ṣé bá rántí kí ni ẹ bá mi béèrè ní ọwọ́ àwọn ṣẹ́rí náà wọ́n wá ti pín màmá dé, màmá wá ṣe kí ni wọ́n wá pín Yorùbá nation sí méjì, ó wá di òmìnira àwọn kan òmìnira 2022 bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Àwa kan Yorùbá nation, àwọn òmìnira yìí àwọn ni wọ́n máa ní kẹ́ máa lọ flag gbogbo àwọn tó bá ń ṣètò. Tẹ́ ẹ bá ti bá wọn gbà sí nǹkan kẹ́dá bá wọn dá sí, wọ́n máa pè yín ní ọlọ̀tẹ̀, wọ́n máa bú yín. Wọ́n bú bàbá Èkìtì bíi ẹ káàbọ̀ mọ́mì mi Kẹ́ni Ayọ̀délé, God bless you mọ́mì. Wọ́n bú bàbá Èkìtì kí n tiẹ̀ tó gbàgbé Lady K, bẹ́ẹ̀ ni mo rí ẹnìkan Lady K ò gbé iṣẹ́ rán mi, kò sẹ́ni tó gbé iṣẹ́ rán mi. Ẹ̀mí Ọlọ́run ló rán mi níṣẹ́, òun ni mo dẹ̀ ń jẹ. Ẹni tó bá dẹ̀ sọ pé ibo ni màá gbé gbà, ó máa kú Ọlọ́run, ó máa bá Ọlọ́run bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ pé ẹ̀rù òbodò, ìyálà jẹ́ ẹ̀rù òbodò, àmọ́ yá orúkọ yẹn lọ́dọ̀ bàbá mi Ọ̀túnba ẹ̀rù òbodò. Bẹ́ẹ̀ ni ọwọ́ tá a wà níbẹ̀ yìí, ojú ogun la wà báyìí, ojú ogun, ó ti tó àsìkò. Àwọn kan, àwọn tí wọ́n náà ni wọ́n sọ pé bẹ́ẹ̀ ni mo ní orí Facebook, wọ́n wá ń post ẹ̀ káàkiri, wọ́n wá ń share pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Lady K pé aláìmoore ni. Ṣé kí n fi hàn yín? Mo wò báyìí, ó mà ṣe o, mo dẹ̀ mi orí mi. Ṣé rí, the more tí àwọn èèyàn yín ń ṣe kíní yìí, màmá onítìrí, the more ẹ̀yin ni wọ́n fi ń rẹ́ ní ara, ẹ̀yin ni wọ́n ń kó bá. Why tó jẹ́ pé Yorùbá nation, why tí Yorùbá ti bá wọn pé why tí wọ́n bá ti sọ òdodo ọ̀rọ̀, ẹ máa wá, wọ́n máa lé onítọ̀hún káàkiri, wọ́n máa ṣẹ́ ìpè. Èyí tí gbogbo àwọn tó wà ní òmìnira 2022 yan, ìwà jàgídíjàgan ṣáá ni kó máa kó fún yàn, kó máa bá yàn jà. Kò sí ẹgbẹ́ tí wọ́n wà. Ìjà yìí náà ni a sọ pé ìyàwó wọn pé Lady K níyàwó àwọn DSS, torí Ọlọ́run. Kí ló le tó bẹ́ẹ̀? Mo tiẹ̀ ti gbọ́ rí dáadáa táwọn kan sọ pé àwọn ò ní fún Lady K ní owó mọ́ torí kíni? Bí ènìyàn bẹ́ẹ̀ kọ́ ni Ọlọ́run mi rí. Irú ènìyàn wà, irú Ọlọ́run nìkan ni kò sí. Kénìyàn ká ẹni ẹ̀ sílẹ̀, Ọlọ́run máa tẹ́tí. Ṣé wá ti rí abálájọ? Yorùbá ní ohun tí wọ́n bá tó máa ráyé, wọ́n bá sọ ẹ́ dà, wọ́n máa fi sọ̀rọ̀ sí ẹ ní ọ̀la. Òun náà ni. Ẹ̀yin èèyàn mi, olóore tó máa ṣe wá lóore tí ò ní ṣèrègùn, òun lọ́lọ́run máa rán sí ẹ̀yin àti mi. Àwọn tí wọ́n ti rí pé àwọn tí wọ́n ṣèrègùn, King Yomi, mo gbé fún yín, ọmọlúàbí Yorùbá, ojúlówó ọmọ Yorùbá, mi ò ní wá yín sí. King Yomi, respect, Ọlọ́run mọ̀ gbọ́, respect bàjẹ́. Irú àwọn tá a nídìí rí. Ẹ ṣé King Yomi. So kí ni mò ń bá lọ? Ṣé mọ̀ pé ẹ rántí o tó rẹ̀ ni mo ṣe rántí ní July 1st 2021 nígbà tí wọ́n lọ sí ilé Dr. Chief Sunday Adéyẹmọ. Ta ni tí kì bá ṣe pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ Lady K. Nǹkan tá à ń sọ yìí kọ́ la bá màmá sọ. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ẹ ti wá gbàgbé. Ẹ̀rí ìyálé ẹ̀kọ́ ìyàwó. Ẹ káàbọ̀ bàbá mi Akeem Adio Rasaki. Ẹ ṣé gan sa. Ẹ̀rí ìyálé ẹ̀kọ́ ìyàwó. Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀? Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ máa bẹ̀rù Ọlọ́run o. Ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run. Ṣé ẹ rò yí pé inú Lady K máa dùn bẹ́ẹ̀ ni? Ṣé ẹ rò yí pé tí Lady K bá dìde tó bá gẹ́gẹ́ bí obìnrin tí Ọlọ́run fún ní agbára tó bá ń ṣe èpè fún àwọn gbogbo yín tẹ̀ ń ṣe ìṣekúṣe wọn kó máa rí bẹ́ẹ̀ fún yín? Ẹ jẹ́ ká rántí bí èmi ṣe rí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀la ṣe máa rí o.
rántí o, bí èmi ṣe rí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀la ṣe máa rí. Ènìyàn máa ń wo ọkàn, ènìyàn ń wojú, ṣùgbọ́n Ọlọ́run ọba mi a máa wo ọkàn. Ọlọ́run ọba dẹ̀ ni ẹlẹ́san, ó máa dáa fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Ó ní kankan tí máa play fún wa. Kò sí ẹgbẹ́ tí àwọn tí wọ́n bá wà, àwọn ọmọ ẹ̀yìn màmá onítìrí. Ẹ káàbọ̀ bàbá mi Ọlámilékan Sóbò, God bless you sir. Kò sí ẹgbẹ́ tí wọ́n wà, ìjà ní tẹ́ bá tẹ́ fẹ́ jà, àwọn ni wọ́n máa jẹ́ kẹjà, àwọn ni wọ́n là mí lóhùn báyìí. Àwọn ni, torí pé ó ti tó gẹ́, a lè dákẹ́ ká wá máa wo gbogbo ẹ̀ báyìí. No, kò possible. Ẹ parí ìjà pẹ̀lú bàbá, ẹ parí ìjà. À ń bọ̀ wá sí bàbá dẹ̀ náà mò bọ́mọ àwọn jà. Ẹni tí ẹ jẹ́ kí n ka, ẹ jẹ́ má bínú, mò ń ka comment ẹnìkan kan ni. Ẹnikẹ́ni tó fi ọwọ́ rẹ̀ lé ohun ìtúlẹ̀ tó bojú wẹ̀yìn kò yẹ fún ìyìn. Bẹ́ẹ̀ ni, ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ àfi no, kíníyàn ti lọ sókè. Ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ àfi ẹni tó bá ṣe dé òpin. Bẹ́ẹ̀ ni, ìyálájé ó yẹ kí o mọ̀ pé àlàyé lásán kò kó àjò. Bẹ́ẹ̀ sì ni a kì í torí mọ́ ni bẹ́ẹ̀ sì ni ní orúkọ Olúwa ìwọ kò ní bá wọn ṣe. Okay, ẹ ṣé gan sir. Ẹ ṣé, okay, God bless you sir. Mo fẹ́ make sure ni. Ẹ ṣé bàbá mi Samuel Olúṣọlá, God bless you sir. Daddy George Ọláwálé, ẹ ṣé gidi gan ni. God bless you sir. So, ẹ jẹ́ kí n play kíní yìí fún wa o. Àwọn àgbààgbà kan tí wọ́n mọ bí tí wọ́n ń lọ, tí wọ́n mọ̀ bí kíní yìí tí ìyá onítìrí ń géèmù ọ̀rọ̀ orílẹ̀-èdè láti gba ilẹ̀ Yorùbá tí wọ́n wá sọ di eré orí ìtàgé yìí. Àwọn àgbààgbà kan tí wọ́n mọ bí tó máa bẹ́ sí, wọ́n ti ń sọ̀rọ̀ sókè báyìí. Wọ́n ti ń sọ̀rọ̀ sókè. Ṣé ọ̀rọ̀ mi yé yín? Mo máa play kan nínú wọn fún wa torí inú wọn ò dùn bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Àwọn àgbààgbà tí wọ́n ronú jinlẹ̀, tí wọ́n wòye, tí wọ́n ní hábà àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ aládé, akàwé, ọgbọ́n dẹ̀ wà, kí ló wá ṣẹlẹ̀ tó wá ṣe rí báyìí? Ẹ farabalẹ̀, ẹ bá mi ká lọ. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá, mo kí wa o. Ṣé ń gbọ́? Dédé àsìkò yìí, èmi kàn fẹ́ sáré bẹ́ẹ̀ wá lẹ́bẹ̀ẹ́ kan ni kí dẹ̀ tún béèrè lọ́wọ́ gbogbo wa. Ǹjẹ́ àti ẹ ṣe tán láti gba orílẹ̀-èdè Yorùbá yìí? Àbákan ṣeré. Ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kàn rí ilẹ̀ Yorùbá bíi pálọ̀ lásán téèyàn kàn fẹ́ gbà. Nígbà tí ọkọ bá fẹ́ gba pálọ̀ lọ́wọ́ ìyàwó, tàbí kí n sọ pé ìgbà tí ìyàwó bá fẹ́ gba yàrá lọ́wọ́ ọkọ, bí ẹlòmíín ṣe fojú ẹ̀ wo Yorùbá nìyẹn. Mo fẹ́ bèrè pé ta ló kó Yorùbá lọ́pọlọ lọ gan-an? Ta ló kó ọpọlọ Yorùbá gan-an? Wọ́n ní Yorùbá wà very or highly intelligent. Wọ́n ní Yorùbá ló smart jù lágbàáyé. Yes, èmi come across òyìnbó tó sọ. I remember, I will recall the name, that Yoruba people were the smartest people in the world. Òdà kí ló wá ń ṣe wá lásìkò yìí? A fẹ́ gba orílẹ̀-èdè. Mo wá sọ pé kẹ́ ẹ lọ ra oúnjẹ, ẹ lọ ra búrẹ́dì, ẹ lọ gbé ayò ọgbọ́n, ẹ lọ gbé lúdò, ẹgbẹ́ ní ẹgbàṣọ, ẹ lọ lé gọ́vnà jáde kẹ́ ọkùpáì, ẹ lọ lé wọn kúrò lámì báràkì kẹ́ ọkùpáì. Ẹ jọ kí ló ṣe àwọn ọmọ Yorùbá, kí ló kó wa lọ́pọlọlọ? No wonder tí àwọn bàbá kan fi sọ wípé ìjà Yorùbá ṣòro jà. Ìjà Yorùbá ṣòro jà. Wọ́n ní bóde rèsí bá lóun òfin gbámọ́ ilé tó fin lẹ́yìn kọ́. Bàbá Akíntóyè jáde
bàbá yìí pẹ̀lú ọjọ́ orí wọn ó gbìyànjú tiraka tiẹ̀ kàkà kẹ́ ẹ yìn bàbá yìí kẹ́ sọ pé bàbá yìí kú iṣẹ́ àbùkù lẹ kan bàbá oníbàbá. Sunday Igboho jáde ó pàdánù property ó pàdánù èèyàn kàkà kẹ́ ẹ yìn ọmọkùnrin èébú lẹ mú bú Sunday Igboho kú tọ́nu. Irú àwa ìkan ní gbogbo bá a ṣe ń jáde lọ́tún lọ́sì kán ti yìnbọn pa àwa náà tàbí kán ti pa bóyá ìyàwó wa náà ti ẹ̀ yìnbọn pa tàbí kankan náà mọ́. Bẹ́ẹ̀ ṣe máa fi gún wa lójú náà nìyẹn. Onítìrí yín jáde from nowhere now ẹ̀ṣẹ̀ wàá mọ̀ ìpò nǹkan gan lọ́lọ́run rán. Dẹ́ mo fẹ́ bèrè lọ́wọ́ yín ẹ̀yin màmá tẹ́ ń pariwo onítìrí yín kiri. I don't care ẹgbẹ́ voice mi kó lọ mo fẹ́ kó rìn náà mo ṣe sọ sínú gúrúùpù yìí mo mọ̀ pé wọ́n máa jáde. Mo fẹ́ bèrè lọ́wọ́ yín irú ẹ̀mí wo ló ń bá onítìrí yín ṣiṣẹ́ tó wá ń sọ yìí pé onítìrí ò gbọdọ̀ ṣiṣẹ́ pẹ̀lú ìkankan nínú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Dẹ́dẹ́ ronú ara yín dáadáa. Kí ló dé tó ń brainwash ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ tí ẹ̀ dẹ̀ sùn kẹ́ ẹ wo wájú kẹ́ ẹ tún wo ẹ̀yìn. Yorùbá bojú wọn wo wájú wọn ní ẹ tún jẹ́ ká wo òdì kéje ká tún wò wá sẹ́yìn. Wọ́n á ru ọ̀rọ̀ sọ́tún wọ́n á ru sósì kán tó make a decision. Ẹ fẹ́ gba odidi orílẹ̀-èdè tí òun ṣe 10 million people tí òun ṣe 20-30 million people a country of more than 60 million. Ẹ fẹ́ gbà á ẹ wá wo bẹ́ẹ̀ ṣe ń ṣe wá yẹ ẹ kàn yí ẹ̀yẹ ọmọ Yorùbá bó ṣe wù yìí. Abẹ́bẹ́bẹ́bẹ́bẹ́ pé ẹ jẹ́ ká ṣe papọ̀ ẹ̀kọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò wà ń bẹ̀ ẹ̀kọ́ ẹ̀ bá ṣe. Bàbá Akíntóyè wà ń bẹ̀ ẹ̀lẹ́ bá ṣe. Ẹ kó gbogbo ẹ mú gbogbo ohun tó ti wà nínú ìròyìn Yorùbá tẹ́lẹ̀ gbogbo ẹgbẹ́ tó wà ẹ dá gbogbo ẹ̀rọ ẹ dojú ẹ̀ dé. Ẹ wá ń ṣe gbogbo ilé tó wù yín. Oyè yé wa o àsìkò ọ̀rọ̀ tí tó. A dẹ̀ máa sọ̀rọ̀ when it is time. But àti sọ èmi dẹ̀ bẹ ọmọ Yorùbá ni ẹ fọwọ́ yín lẹ́rẹ̀ ẹ máa wòran ṣèbó ti sọ pé máa gba Yorùbá nation fún wa kó tó ṣe election. Fóònù ọwọ́ yẹn jẹ́ kán gbà wọn sáà nílé wa kúrò ńbẹ̀ pé ká kúrò ní Yorùbá nation tán bá gbà. Ọjọ́ táwa náà ti jáde tá a ti ń pariwo tá ó bá ṣe é ṣe parí Yorùbá nation gbà ṣé a sọ pé MC ò ń ṣọmọ Yorùbá ni tàbá a sọ pé gbogbo àwọn mẹ́wàá láká gbogbo àwọn tó ń bá wa ń jà káàkiri àwọn ìyá kàṣẹ́ẹ̀tì àníkàn kúrò nílẹ̀ Yorùbá pé wọn ò ṣọmọ Yorùbá mọ́ torí pé wọn ò support wa. We will never do that. But in dem mọ̀ ni pé ẹ fòdò ọwọ́ yẹn wo obìnrin níran ó lóun á gbà pẹ̀lú àwọn àtàwọn tó dúró tì í torí pé you want to take glory for yourself. Ẹ̀yin tí woman yẹn lò lè ní sọ o bí o tó bá jẹ́ tí woman yẹn gbogbo bó ṣe lọ ló ti yé wa ṣùgbọ́n ẹ̀yin tó rí lò tó press sí tó lò ẹ̀yin tẹ́ ń pariwo kọ́ Ọmọlúkà ló gbé ẹ gbàgbé tọ̀dọ̀ Ọmọlúkà. Ẹ máa gbọ́ ẹjọ́. Tó pè mí tí mo dẹ̀ introduce Yorùbá nation pọ̀ ìfẹ́ tí mo ní pé kí Yorùbá lè bọ́ ni mo ṣe introduce wọn wọlé tó bá ti ń pè mí because I'm not ready to question anybody. So tó bá dé náà tó jẹ́ dáadáa ló ṣe ní sọ pé Ọmọlúkà ló gbé wọlé so ẹ mú yẹn kúrò. Now mo sọ eléyìí fún gbogbo yín ni kí Yorùbá ẹ jòkó ẹ wo àròjinlẹ̀ ẹ jòkó ẹ ro ọ̀rọ̀ yìí kanlẹ̀ tábà wíta ìwí ẹ ní àwọn kan gbógun tì yín wọn fẹ́ kẹ́ ẹ occupy wọn fẹ́ kẹ́ ẹ ṣe ẹ kúrò lórí petition ẹ bọ́ sórí declaration ẹ kúrò lórí declaration ẹ bọ́ sórí occupation irọ́ wọ́n kọ́kọ́ ṣe reclamation ẹ kúrò lórí reclamation ẹ bọ́ sí occupation ẹ sì máa ṣe jubilation ẹ sì máa ṣe anniversation ẹ sì máa ṣe graduation lélẹ̀ tẹ́ ń bá bọ̀ yìí Yorùbá ní ìmọ̀bi tí ọpọlọ yín jábọ́ sí ọmọ Yorùbá as much as Yorùbá for God's sake ẹ fẹ́ gba country ẹ wo bọ́n ṣe wá ní kẹ́ ẹ máa ṣe ẹ̀dẹ̀ ń ṣe bẹ́ẹ̀. I don't understand you. Yorùbá ó lágbára o wọ́n sọ lóòótọ́ wọn níjà Yorùbá ṣòro jà òótọ́ dẹ̀ ni èmi náà ti ń rí ipò òótọ́ Yorùbá ẹ ṣòro jà fún ẹ ṣòro jà fún Yorùbá. Imagine kọ́nítìrí káti ìgbà tá a acknowledge ẹ̀ wípé ìyá wa ṣì ni kó dúró kí bàbá Akíntóyè dúró kó lóye dúró Ààrẹ Ọ̀nà Kakanfò kó dúró bẹ́ẹ̀ yìí kan tiẹ̀ sọ pé kò sí kọ́tà rẹ̀ jẹ́ ààrẹ ń gbìyànjú tiẹ̀ láyà rẹ̀ ń ṣe tiẹ̀ káwọn mẹ́rẹ̀ẹ̀rin jọ dúró kó jọ pronounce kó jọ proclaim kó jọ sọ̀rọ̀ kí fídíò gbé àwọn mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ kó jọ announce Yorùbá nation lọ́jọ́ kan náà kọ́dẹ̀ jọ dúró tira imagine bó ṣe máa solid bó ṣe máa dúró ṣùgbọ́n èyí kan kọ̀ ẹni ó lè tìrí nìkan ló lè ṣe jòkó kẹ́ ro àròjinlẹ̀ kẹ́ lọ jòkó kẹ́ ronú yín ẹ̀yọ́ ọmọ Yorùbá ṣe bá ti sọ́sọ́sọ́sọ́ owó lẹ̀ ń kó fún wa lẹ̀ ń pariwo kiri owó ni wọ́n ń kó jẹ bàbá Akíntóyè ń gba 100 million ó ń gba 70 million Ọmọlúkà ra oríṣiríṣi mọ́tò ó kọ́lé 8 ó kọ́lé 10 continue
Ọlọ́run á sọ fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Àkókò sọ fún mi bí iṣẹ́ ọwọ́ tèmi náà. Ìwọ náà lè sọ bẹ́ẹ̀ sí ra ẹ̀pá sọ fún ẹ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń pọ́n ní tìrì yín lé gẹ́gẹ́gẹ́gẹ́ tó bá ti jẹ́ rere lẹ́gbẹ́ dání Ọlọ́run á sọ yín lẹ́san sí ọwọ́ yìí. Bọ̀tọ̀ Ọlọ́run á jẹ́ kójú yín là kẹ́ lè mọ̀ pé ẹ ti wọ kòtò already. Ẹ ti wọ́ Ọlọ́run á yọ yín because I love you people. Ó lò yín ní ẹ̀dẹ̀ mọ̀. Adé sọ fún mi pé kẹ́ ti ẹ̀ bójú wẹ̀yìn wò kẹ́ tún wọ ọ̀rọ̀ yìí wò. Ẹ wá kápá sókè ẹ̀ ṣe gangan. Kó kọ́ mi. Ó ti sọ tèmi. Kò sí tẹ́ni bọ́ọ̀dì fẹ́ fọmọ Lúkà ṣe. Orí mi ò ṣe bàjẹ́ sọ́dọ̀ ẹnikẹ́ni. Ẹni bá ṣe bàjẹ́ sọ́dọ̀ ẹ kó jáde kó sọ. Nonsense. Ẹ máa gbọ́ o. No. Ṣé ẹ ti gbọ́ yan? Ẹ ti gbọ́ àbẹ́ ẹ ti gbọ́? Ṣé ẹ ti gbọ́ ẹni tó mú ìyá Onítìrí wá sínú Yorùbá nation ló sọ̀rọ̀? Ṣé rí nípa ti Lady K tí mo sọ tí mo rí ní orí Facebook ní èdè tí wọ́n ń ṣe àkáàkiri tí wọ́n ń post ẹ̀ka ẹ̀yin náà ẹ̀ka ṣé ó bójú mu láti fi hàn yín ni pé mi ò parọ́ kì í ṣe pé ṣé rí ǹjọ́ bójú mu ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ Lady K ìsà mi ò fẹ́ kà síta ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ ara àwọn ìwà ìbàjẹ́ àwọn iṣẹ́ ibi àwọn ìwà ìkà láti ọ̀dọ̀ àwọn òmìnira 2022 sí àwọn ọmọ Yorùbá nation ara ẹ̀ ni ẹ̀rí wọ̀nyí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹnìkan fi wọ́n ṣépè fún ọ̀tá Bàbá Èkìtì mi ò tiẹ̀ lè gbọ́ tán mo dẹ̀ wà highly disappointed pé torí Ọlọ́run wọ́n bú wọn tèébú ara ta ni ò ní èébú ara ta ni Ọlọ́run dá tí ò ní èébú ara tí ò ní ṣùgbọ́n kan nínú ẹ̀ I don't care bó ṣe lè fáìn tó àti kí n tún wá ní ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ and the more tí àwọn people yìí àwọn ẹ̀mẹ̀wá wọn tí wọ́n ń ṣe iṣẹ́ yìí ní the more táwa náà máa ṣe kí ni tá a máa ṣe bóòs fún wọn bó ṣe wà ń sìn nìyàn bó ṣe ṣe kí ni bó ṣe wà ń sìn nìyàn ọwọ́ tó wà ní sìn nìyàn torí pé ara yín kò dodo ọ̀rọ̀ ẹ fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ and gbogbo wa ò lè sùn ẹni rà nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ rántí nìyàn a ò lè sùn kí gbogbo wa kọrí síbì kan náà ní ìgbà kan rí èmi ìyálájé tí mò ń sọ ọ̀rọ̀ yìí tí mo dẹ̀ tún máa sọ láṣẹ Èdùmàrè ọmọlẹ́yìn ìjọ Onítìrí to the core ni mí ó take the grace of God láti ṣí mi ní ojú nígbà tí mo jókòó bí ọmọ Yorùbá àtàtà tí ọmọ Ọlọ́run tí ẹ̀mí Ọlọ́run dẹ̀ ń gbé inú ẹ̀ mo wo iwájú mo wo ẹ̀yìn mo wọ̀ tún mo wò sí mo rò síwájú mo rò sósì. ṣé ọ̀rọ̀ mi yé yín mo rí pé kò yẹ kó máa rí lọ báyìí mi ò dẹ̀ hate màmá Onítìrí èyí kì í dẹ̀ ṣe pé ọlọ̀tẹ̀ ni wá torí mi ò dìtẹ̀ mi ò mọ nǹkan tẹ́ mi pẹ̀lú no bí kò ṣe pé a ní láti sọ òdodo ọ̀rọ̀ fún ara wa bí èlò tí mo wà wọ́n ní Democrat wọ́n ní Republican wọ́n ní Independent èyí tó bá wù ẹ́ ló máa mú ọkọ àti ìyàwó máa mú èyí tó bá wù ìyẹn ò míì pé wọ́n máa fi ara wọn mọ́ and ìgbà ǹjọ́ yẹ kó tẹ̀ wá jẹ́ pé Yorùbá nation wọ́n wá dá sí méjì a fẹ́ gba ìran wa kúrò nínú oko ẹrú Prince Ayọ̀túndé orin tèmi ẹ káàbọ̀ sà God bless you sà a fẹ́ gba ìran wa kúrò nínú oko ẹrú lọ́dọ̀ àwọn Fúlàní olórí burúkú yìí ó wá di pé ó wá di òṣèlú ó wá di pé ká máa èpè nílá ṣe rí pé tí wọ́n bá ń sọ pé ẹ̀rù yín tó bá a tòótọ́ etí mi ti kún àwọn èpè ẹlòmíì wọ́n tiẹ̀ máa lérí sí ara wọn gan tí kì í ṣèyàn ẹlòmíì a máa sọ ọ̀rọ̀ bí Ọlọ́run torí pé ẹ ti bá wọn gbàgbọ́ nínú òmìnira kí ló ń jẹ́ òmìnira tó bá yẹ pé tòótọ́ ẹ káàbọ̀ Dáde Ọláyínká Babátúndé Ọmọọlá ẹ ṣé gan ni sà ẹlòmíì wọ́n máa lérí ògùn
ó wá máa jẹ́ kẹ́rù máa bà yín pé mo máa rántí ní àkọ́kọ́ ọjọ́ ara nǹkan tí mi ò máa ṣe tètè bá wọn bẹ̀rẹ̀ Yorùbá Nation àti ọdún 2019 tí wọ́n ti bẹ̀rẹ̀ ó yẹ ká dìjọ bẹ̀rẹ̀ ní ara nǹkan tí wọn máa jẹ́ kéèyàn tètè bá wọn darapọ̀ àpẹẹrẹ náà rèé o pé kí wọ́n máa lérí oògùn kí wọ́n máa torí kíni gbogbo agbára gbogbo oògùn tọ́lọ́run fún yín ẹ jẹ́ ká lò ó láti fi pa àwọn Fúlàní olórí burúkú yìí àwọn ní kẹ́ jẹ́ ká lò wọ́n fún torí pé gbogbo Yorùbá ẹ̀jẹ̀ kan náà omi kan náà ilẹ̀ Oòduà kan náà ilẹ̀ Káàárọ̀ Oòjíire kan náà ní gbogbo wa omi ẹ̀ lámàdíjọ́ mu àwọn Fúlàní ni ká máa lo gbogbo agbára yan sí ẹ má jẹ́ ká máa halẹ̀ mọ́ ara wa ta ni ó máa fi yín ré ẹni tí Ọlọ́run kò fi ré tẹ́yin rò pé ẹ̀yin fi ń ré ẹni tí Ọlọ́run bùkún fún ẹni tí Ọlọ́run ṣe tirẹ̀ ta ló lè kọjú ìjà sí kò sí gbogbo ẹ̀yin elépè gbogbo ẹ̀yin oní òmìnira mo ti sọrí nínú group kan tí mo belong sí mi ò ní dárúkọ group náà mo ti sọrí mo dẹ̀ mọ̀ pé onítọ̀hún tó gbọ́ ó máa ti lọ quote mi ó ti máa lọ sọ níbòmíì nínú àwọn ẹgbẹ́ wọn mi ò jojú kò kàn mí mi ò rọ̀yàn ṣẹ́ bí mo ṣe sọ ojú ogun la wà yìí and I'm fully ready ẹ̀rù òbodò ìyálájẹ́ ẹ̀rù òbodò bí orúkọ bàbá mi bí mo ṣe sọ no Ọlọ́run nìkan ni mo bẹ̀rù torí pé òun ni tó bá di ọjọ́ ìdájọ́ ó máa béèrè ní ọwọ́ mi pé mo ti fi hàn ẹ́ Fúnkẹ́ ìyálájẹ́ mo ti fi hàn ẹ́ ohun tí ó dára àti ohun tí èmi Olúwa ń béèrè ní ọwọ́ ẹ nínú ìrìn àjò Yorùbá Nation láti ṣe èyí àti ṣe so ó kúkú yí ó sàn kí n bẹ̀rù Ọlọ́run ju ènìyàn lẹ́ran ara bíi tèmi lọ ó sàn fún mi kí wọ́n má jẹ́ kí n rí program mi ṣe àmọ́ ju pé kí n má bẹ̀rù no kò kàn mí kò káyé ohun gbogbo ní ìgbà tí àsìkò wà fún ohun gbogbo ní ìgbà tí àsìkò wà fún ẹ̀yin tí Abẹ́òkúta gbogbo wa náà láti gbọ́ bó ṣe lọ ẹ gbọ́ pé wọ́n ti mú àwọn kan àyẹyẹ wọn o ṣọ́rọ̀ mi yé yín ṣùgbọ́n tẹ bá ń gbọ́ pé e dey pain dem bó ṣe ń pè wọn ó ń sweet àwa bó ṣe ń pè wọn ó ń sweet àwa so ẹ jẹ́ kí n wo behind the people attacking oríṣiríṣi what's going with Yorùbá people you talking about òmìnira 20 people kìnìyàn ti lọ ẹni tó bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé mo fẹ́ ka oríṣiríṣi what's going with Yorùbá nǹkan tí bí wọ́n ṣe kọ́ ni mo ṣe ń kà ó about 20 people mi ò understand nǹkan tẹ́ kọ yìí o but ma did you know that Baba Ekiti was causing a lot of issue before okay ẹ káàbọ̀ sí orí ètò Dr. Michaela ẹ káàbọ̀ sà ẹ ṣé gan ni sà àmì Jésù àmì Jésù àtẹ̀yìn náà sà ẹ ṣé gan sà. mo kàn máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi I think there is a man on your platform right now tí wọ́n kọ comment. mo ń kà kọ́ ẹ ṣé gan sà. wọ́n dẹ̀ ń béèrè oríṣiríṣi question ó dá wọn lóhùn kan bẹ̀ and that's simple enough ọmọ orí pé wọ́n tún kọ nǹkan míì then directly wọ́n ń bi èmi gangan ní question yìí pé tó bá jẹ́ pé àwọn bàbá Akíntóyè ní blueprint lọ́wọ́ what is delaying us? owó fẹ́ answer question wọn kí n tó lọ bí nǹkan tí mo fẹ́ sọ gangan. So to that my gentleman or let me say my elder brother respectfully I'm answering your question. I never told you anybody has any blueprint. But as I've always said, bí mo ṣe máa ń sọ fún gbogbo èèyàn, ẹni tó bá mọ blueprint kankan tó wà níbì kan tó ti fi gba nation kan rí, mo ní ẹ mú jáde ẹ gbé wá, ẹ jẹ́ ká gbélé àwọn bàbá yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ wo blueprint ni, bẹ́ẹ̀ ṣe máa tọ́ ni. Tá a bá wá gbélé wọn lọ́wọ́ tó ń bá fail, ìgbà ẹni kí ẹnikẹ́ni nínú wa ká wá mú ẹgbàá kálafẹ́ náà pé wọ́n fail. But as long as tá a bá ti lè rí blueprint kankan ní anywhere in the world,
tí anybody ní tó sọ pé eléyìí ṣùọ́ bẹ́ẹ̀tì tó ṣùọ́ ni ó yẹ gbà báyìí yóò dẹ̀ bọ́ sí i tí ó dẹ̀ fún wa ní gbèdéke pé ẹ wò láàrin oṣù mẹ́rin àbí láàrin ọdún kan tá a bá ti lè rí ẹ jẹ́ kó ní kálukú wa ká sọ gbé jẹ́ mọ́wọ́ ẹ jẹ́ ká gba àwọn èèyàn láàyè láti think ẹni tó bá mọ̀ pé òun ní idea bring your idea ẹ lọ sí the right channel èmi kọ́ ni the right channel and I'm not going to tell you pé ẹ mú wá sọ́dọ̀ mi ẹ lọ through the right channel ẹ bá àwọn tó bá yẹ kẹ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀mi náà bẹ́ẹ̀mi bẹ́yìn ṣe jẹ́ lèmi náà ṣe jẹ́ àparò kankan ò ga jù kankan lọ. So and that is the point right now it's not about pé ká máa point out using finger ẹ tó bá mọ̀ pé òun lè ṣe dípò ní blueprint yẹn lọ́wọ́ kó gbé jáde fún gbogbo ọmọ Yorùbá kó ní blueprint ní oṣù ọ̀ ẹ fún mi lọ́dún kan máa ṣe màá wà lára ẹni tó máa kọ́kọ́ tò sẹ́yìn nìyẹn because lọ́dọ̀ tèmi I will give you a chance either you are going to make a fool of yourself or you are going to become a hero ìkànnì méjèèjì ló máa dá sí méjèèjì kò sí èyí tí ò bá mi lára mú bẹ́ẹ̀ nígbẹ̀yìn lẹ́yìn tí n bá ti support ẹ gbogbo nǹkan tó bá yẹ kí n ṣe tọ́lọ́ ń gbà mí láàyè tí n bá ṣe tí ò bá wá bọ́ sí àwọn àjọ ìdókòó ní rántẹ̀bù pé okay why did we fail kí ló ṣẹlẹ̀ because a tún ní láti mọ̀ yẹn kó tó wá di pé àwọn àdìsàgbé okay lágbájá ò mọ nǹkan tó ń ṣe but tí ò bá ti sí anybody sẹ́ẹ̀ lágbàáyé tó lè jáde kó ní ẹ̀wọ̀ blueprint ní ẹjẹ́ ń fún yín tẹ́ máa fi gba nation yín ẹ jẹ́ kó ń kálukú wa ká lọ sógbé jẹ́ mọ́wọ́ ká jẹ́ kí àwọn people kan brainstorm ẹni tó bá ní idea bẹ́ẹ̀ mi ṣe wà tí bá ní idea mò ń kọ́ kalẹ̀ ìjọ tí opportunity ẹ̀ bá yọ fún mi láti present ẹ̀ máa present ẹ̀ every other individual tó bá ní idea ẹ kọ́ kalẹ̀ ìjọ tí opportunity ẹ̀ bá yọ ẹ present ẹ̀ let's stop pointing accusing finger anybody ò lè ṣe anything fún wa irọ́ ni gbogbo ẹ̀ ẹ má jà tọrọ wa jẹ. I'm not ready to attack anybody and I'm not attacking anybody. But truth be told, most of these people coming online attacking people and talking. Ọ̀pọ̀lọpọ̀ yín mọ nǹkan tó ti lọ ní backdoor. Tó máa àwọn èèyàn máa react, tó máa àwọn èèyàn máa sọ̀rọ̀. Mọ nǹkan tó ju àwọn èèyàn ti rí, mọ nǹkan tí wọ́n ti gbọ́. Mọ bí wọ́n ṣe lọ round láti cajole àwọn èèyàn láti win ni wọn over. Ìpè ẹ tẹ̀lé wa, ẹ kú òun bẹ̀ yẹn. Kò lè yé yín. Ẹ kàn ń tí àwọn èèyàn lẹ́nu pé kàn bọ́ síta kan wá máa sọ̀rọ̀ ni àwọn ọ̀rọ̀ tó yẹ kó máa bọ́ síta and the more tẹ bá tán máa ń tí àwọn èèyàn lẹ́nu láti máa sọ̀rọ̀ the more tẹ máa gbọ́ insulting stuff about this woman dẹ̀ ní like ẹ̀ ní like ẹ̀ and that's why èmi á máa tẹnu mọ́ let's sleep indoors lie let's leave it alone ìyẹn jẹ́ bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ alàgbà tó ń béèrè question yẹn. Bó dẹ̀ fẹ́ bẹ̀ yín sáà mo fẹ́ rọ̀ yín mo nígbàgbọ́ pé program tí wọ́n ń ṣe àwọn náà kọ síbẹ̀ pé bàbá Akíntóyè ní blueprint gbogbo wa la mọ̀ ẹni tó bá jáde tó bá lóun ní blueprint onírú ayé àtọ̀run lẹ́nu yẹn òun náà fẹ́ ṣe trial and error ni bò ó ní láti street talk yín to cajole you kẹ́lẹ́ believe nínú nǹkan tó gbé dání ẹni tó bá lóun ní blueprint onírọ́ ni onírọ́ lẹ́nu yẹn gbogbo ẹnu ni mo fi sọ mi ò yọ sọ. Ẹni kó gbé blueprint yẹn jáde kó jẹ́ kárí kó wá proof ẹ̀ fún wa ibi tí wọ́n ti lo orú ẹ̀rí tán fi gba nation tó fi fún òun ní ìdánilójú pé nǹkan tá a máa lò nìyẹn tá a máa fi gba nation. Let's not deceive ourselves let's just be honest and let's be blunt with ourselves. eléyìí tá a lọ́ra ní ká máa pẹ́ sí àbí ká máa ṣe kinní kan ó ti tó gẹ́. Ẹ ṣé bàbá mi. Náà ìyẹn lágbà abẹ yẹn kí lè tètè kú lórí láàfẹ́ lómi láti sọ̀rọ̀. Gbogbo ẹnu ni mo fi sọ, mo dẹ̀ máa tún repeat ẹ̀. Mo dẹ̀ fẹ́ kí gbogbo yín tẹ bá gbọ́ nǹkan tí mo sọ kẹ́ flashback. Mo ti ṣètò sẹ́yìn tí mo sọ ọ̀rọ̀ yìí, bọ̀ mo fẹ́ kẹ́ flashback. Mo wá fẹ́ jẹ́ kẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìsìn. Kó tó di pé wọ́n lọ occupy. Ṣé ẹ fẹ́ sọ fún mi pé wọ́n ní structure? Ẹ fẹ́ sọ fún mi pé wọ́n plan ẹ̀? Ẹ fẹ́ sọ fún mi pé wọ́n kówó jọ? Now let me ask you a question. Ṣé ìgbà iye nọ́mbà èèyàn tó wà online tó ń pariwo occupy báwọn ti rẹ́jà àwọn fẹ́ lọ occupy? Ṣé àwọn lẹ́rí tí wọ́n jáde síta tí wọ́n lọ ń ṣe occupy yẹn? Ó wá gbé mi wá bí tí mo fẹ́ mú yín lọ gangan. Ìgbà tí à ń sọ fún àwọn èèyàn wọ̀nyí pé don't play into the hands of politicians. Àwọn ìránṣẹ́ wọn tó rán sí
àgbẹ̀ kan wá da Yorùbá Nation ru àwọn lẹ́rí tí wọ́n wá sórí platform yìí tán èlì yín tẹ́ máa bẹ̀rẹ̀ ṣó tẹ́ máa rò pé tìrẹ̀yàn 10,000 tìrẹ̀yàn 1,000 gbogbo wọn sọ the same thing pé ẹja lọ ṣe báyẹn ẹbú lágbájá olè ní lágbájá occupy ló ká ẹja lọ sí occupy tẹ́ rò pé ẹ lérò. Ask yourself, why didn't all those people come out? Èmi máa sọ kíní kan, put your money where your mouth is or put your mouth where your money is. Ẹ má kàn máa wà just all about talk. Ká kàn máa sọ̀rọ̀ ká máa pariwo. Tó bá yẹ ká máa pariwo ká kó crowd wá online. Wọ́n ta crowd o. Àbí? Wọ́n ta crowd. Mo lè promote nǹkan kan tí ò dáhùn sí kí lè ra crowd síbẹ̀. Tí crowd bá ti wà ń bẹ̀, some of you too, tẹ bá ti rí crowd yẹn ló máa pull ẹ̀yìn other ones wá. Tẹ máa jẹ́ nínú. And nǹkan tá a bá ti ń sọ mẹ́ tẹ bá ti rò pé òun ni the popular thing tí everybody ń sọ, ẹ̀yin náà máa go along. Ẹ máa go along. Àwọn gan tó bá jókòó, ọgbọ́n kan ni mo tún sọ fún wọn yẹn mo dẹ̀ mọ̀ gbọ́n máa tẹ́ tí wọ́n máa gbọ́ àwọn gá tún ronú ara wọn ò tó wọ́n máa ń ṣe. Wọ́n lè máa confirm ẹ̀, wọ́n lè máa accept. But they do it. Kọ́ lọ túra wọn yẹ̀ wò pé okay, ṣé gbogbo èèyàn tí a jọ ń pariwo because why they are doing the occupation tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ń lọ. Àwọn ajá olóṣèlú tán dá sáàrin wọn tán rò pé àwọn jọ ń pariwo occupy. Wọ́n wà online, wọ́n ń bá àwọn èèyàn tó ń ṣe show tí wọ́n lọ́tọ̀ jẹ́jẹ́, wọ́n ń bá wọn jà. Why were they not out there doing occupation? Why were they online disturbing other people? Ibi tó yẹ kí oníkálukú ti máa think ní ẹgbẹ́ okay, something is not right here. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀tàn jẹ́ ní gbogbo ẹ̀. Oníkálukú ló ní láti lọ wise up, kó wake up, kó ronú ara ẹ̀. And it is tèmi. Yes. Àgbájọwọ́ la máa fi ń sọ̀yà. Mo máa ń sọ màá tún sọ. Iṣẹ́ tó bá yẹ kí èèyàn mẹ́wàá ṣe. Ó jẹ́ pé èèyàn mẹ́wàá lọ́lọ́run gbélé lọ́wọ́. Tẹ́yìn 1 million bá sùn ìbora yín tẹ́ bá lọ bẹ̀ lè rí ṣe. Iṣẹ́ tó bá dẹ̀ yẹ kí èèyàn 1 million ṣe tẹ́ bá kóra yín jọ ní 10,000 tẹ́ bá lọ bẹ̀ kò lè ṣeé ṣe. Ẹ gbàgbé ẹ̀. Ẹ gbàgbé ẹ̀. Ọlọ́run ò dẹ̀ fẹ́ onígbéraga. Abẹ́ni tó máa bọ́ lọ́run fi gagbága lórí nǹkan tó lọ́run fẹ́ ṣe. Bóyá irọ́ wá ni o, bóyá òótọ́ ni o, òun náà ni gbogbo wa jọ ń wò. Nobody is wishing anybody any bad luck or pé kí any evil thing ṣẹlẹ̀ sí anybody. Nobody wants that. But at the same time, má fòkó mi dáná, wọ́n ní jọ́kọ̀ lèèyàn máa ń kọ́. Wọ́n dẹ̀ ní èèyàn máa ń là ní, èèyàn máa ń sọ kó lè yẹra wọn. That's why somebody like me, I will come out and say, anybody ma wa online wa pariwo if anything happens. Because a lè máa kìlọ̀ fúnra wa, wọ́n ní àìtó ẹni bá gbélé ká má lè bára ẹni sọ̀rọ̀. Tẹ́lẹ̀ ní gbọ́ kàkà bẹ́ẹ̀ kó jẹ́ pé pèlẹ́ máa máa ṣẹ́, èébú lẹ̀ máa máa bú. At the end of the day tó bá ti wá bú jálẹ̀, ẹ wá síta ẹ wá pariwo. Ok, ìgbà tó ṣẹlẹ̀ ń sìn, tí news máa gbé tí everybody máa sọ̀rọ̀ nípa kí ni wọ́n sọ. Wọ́n ní wọ́n mú àwọn agitator Yorùbá Nation. Wọ́n sọ pé wọ́n mú àwọn faction kan nínú Yorùbá Nation. No, they lump everybody together. Now, ẹ má bínú kí tó máa lọ máa wá yà lọ síbí. Orí tí brọ́dà mi ọmọ orúkọ à ń sọ̀rọ̀ lẹ́nu pẹ̀lú bínú lórí nǹkan tó ṣẹlẹ̀. And when I listen to his own side of the story pé wọ́n ṣe voice note pé òun lòun lọ́pọ̀lọpọ̀ and he said, and I understand where the man is coming from. Okay, òun làwọn ọlọ́pàá yẹn mọ̀. And when they saw what was going on, wọ́n fi pé òun làwọn máa pè. Which àwọn èèyàn kan ti ń sọ pé ẹ̀yin èèyàn yìí tí wàhálà bá ṣẹlẹ̀, ẹ̀yin ni wọ́n mú, ẹ̀yin ni wọ́n máa mú wọn ọmọ gbogbo àwọn tó lọ ń pariwo tó fẹ́ máa ṣe nǹkan tó fẹ́ ṣe yìí. And that was exactly what happened. Ìgbà kan dẹ̀ pẹ́ nìyẹn tẹ́ni ẹ̀ dẹ̀ mọ̀ pé òun mọ̀ ń pa ẹ̀. Ó dẹ̀ lóun ò mọ̀ nǹkan kan pa ẹ̀. And according to his words, èmi kọ́ ni mo sọ, and I'm going to believe him because mi ti rí anything, any other thing tó sọ pé rọ́ ló ń pa. Ó lóun tún bẹ̀ wọ́n pé kán jọ pé arena at mall ó jẹ́ pé wọ́n kàn ń ṣe nǹkan tó ń ṣe wọn jà. Wọ́n jí nǹkan wọn dá nǹkan rú ẹjọ́ ẹ̀fìn wọ́n lè jẹ́ kán ṣe nǹkan tó máa ṣe tó máa ṣe tó wọ́n á kú òun bẹ́ẹ̀. So what else do we expect him to do? Kí la tún fẹ́ kó ṣe? Ṣé a fẹ́ kó sọ pé òun mọ̀ ń pa ẹ̀ nígbà tí òun mọ̀ ń pa ẹ̀? No. Àbí abẹ́ àwọn apariwo ń bíi pé don't walk into any space without knowing the exit. Ṣé àwọn apariwo ẹ̀ ní? Lára ọ̀rọ̀ nìyẹn náà. Ó wà simple enough. If I come out and say lágbájá jáde lọ ṣe kínní, èmi ò wá tẹ̀lé ẹ mo ní kó máa lọ. Then you should think twice. Something is not right. Èmi ò tẹ̀lé ẹ mo ní kó máa lọ. Something is not right. Tí mi bá tẹ̀ ní tẹ̀lé ẹ, ó yẹ kó rí àwọn èèyàn mi tó máa pọ̀ mẹ́. Ìyẹn ni wàá fi mọ̀ pé okay,
bóyá ìdí kan àbí kejì tèmi àtẹ́tijọ́ mọ̀ pé kò lè jẹ́ kí n wà bẹ́ẹ̀ òun ò jẹ́ síbẹ̀ bọ̀ wá rí sáà pé I was not there in body but I'm there in the spirit. Ó rí mi in physical but òun rí mi in spirit because òun ráwọn èèyàn mi tó dẹ̀ mọ̀ pé mo care about pé tí nǹkan bá ṣe wọ́n ó máa dùn mí. Ìyẹn ló máa fún ẹ ní assurance pé mi ò rán ẹ lọ sí oko dé tòrútòrú. Èmi ò sọ pé anybody rán anybody lọ anywhere because adult ni gbogbo wa ẹni kálukú ló ṣe nǹkan tó kò sẹ́ni tó wá sokùn mọ́ lọ́rùn nínú ilé ẹ̀. Oníkálukú ló decide nǹkan tó wù tó ṣe. So I'm not going to put the blame on anybody pé lágbájá ló rán lágbájá lọ àbí ló mú lágbájá lọ. But finally, like I always say, àwọn kan ti ṣe rí tí wọ́n fi ẹ̀hónú wọn hàn. But go and look at the way they did it. Wọn ò lọ force anybody nínú ilé wọn o. Wọn ò sanwó fún yàn pé kó wá jáde o. Wọn ò fi búrẹ́dì tànyàn. Wọn ò fi anything to anybody. Everybody jáde on their own. And we have all seen it recently. Àwọn èèyàn tá a ti ń bẹ̀ tipẹ́ tá a ti ń pè ẹ jáde ẹ darapọ̀ mọ́ kínní. Àwọn akọ́lá lọ pè wọ́n ní last week tí gbogbo wọn gbà tán rí wàhálà tó dé lù tí wọ́n bẹ̀rẹ̀ sí bọ́ síta. Tí ò bá dẹ̀ tí ìrà ilẹ̀ ẹ̀rẹ̀jà èèyàn kankan ò kì í là á ní ẹbí wọn lẹ̀. In fact, ká ní pé ibi tí ìfọwọ́sowọ́pọ̀ ti wà ní tá a ti létò kalẹ̀, we should have our plan and be sitting back gbogbo wa ni mò ń sọ wá as a whole in unity, not with this division. Àwa máa wò wọ́n. Ìjọ tí gbogbo àwọn èèyàn yẹn tó ti sún yẹn tán ti wá bọ́ títà bàmù, làwa náà máa wá join wọn. Làwa náà máa wá join wọn pé ó ti rẹ̀ ẹja báyìí, ẹja là. But not what is going on right now. Kò ń ṣe eléyìí tó wà nílẹ̀ yìí. So ó jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tí mo fẹ́ sọ mà kí lè gbẹ lómi láàyè. Ẹ ṣé Dr. Maikola, bàbá mi, ọ̀gá mi, ọmọ ìyá mi àtàtà. Ẹ ṣé mo dúpẹ́ sà. Àjọṣe wo ní bàjẹ́ lórúkọ Jésù. Àmín mà, àmín mà. God bless you, sir. Ẹ ṣé. Yes, sir. Amen mà, amen. Ẹ jẹ́ kí n sáré kí àwọn tí wọ́n wọlé. Mr. Dọ̀tun Fámákinwá, màá dá yín lóhùn ìbéèrè yín. Ṣé ẹ ti gbọ́? Mo kí bàbá mi, bàbá Olúfúnkẹ́ Ìyálájé, tá a mọ̀ sí Daddy Moses Adélékè. Ẹ pẹ́ fún mi o bàbá, ẹ pẹ́ fún wa sà. Àṣàbàrí àgbè yín o. Ṣé rí Mr. Dọ̀tun Fámákinwá, ẹ jẹ́ kí n sọ fún yín, àwọn mélòó ni ọlọ̀tẹ̀? Ẹ̀yin gangan ni ọlọ̀tẹ̀, ẹ̀yin gangan lẹ̀ ń bà nǹkan jẹ́. Ẹ̀yin gangan ní ọlọ̀tẹ̀, ẹ̀yin gangan lẹ ń bà nǹkan jẹ́. Kí ni dé tẹ́ ṣe máa wá bá mi tẹ́ máa sọ pé ọlọ̀tẹ̀ ní gbogbo yín? Ẹ̀yin gan plus you, àwọn ò kì í ṣe ọlọ̀tẹ̀. Ṣé ẹ mọ ìtumọ̀ àwọn tí wọ́n ń pè ní ọlọ̀tẹ̀? Ǹjẹ́ ẹ mọ ìtumọ̀ wọn? Àwọn ò kì í ṣe ọlọ̀tẹ̀. Ẹ̀yin gangan ara ọlọ̀tẹ̀ ni pé wọ́n máa lọ sí abẹ́ ètò àwọn kan. Bàbá mi ẹ̀rù òbodò máa dá yín lóhùn sà. We still need more bread and butter. Ara nǹkan tí wọ́n ń pè ní ọlọ̀tẹ̀ ni pé káwọn kan kí wọ́n kó ara wọn jọ kí wọ́n sọ pé àwọn làwọn lè gba Yorùbá nation nígbà tí ẹ mọyì ọmọ gbogbo Yorùbá tí wọ́n wà káàkiri ṣá tí wọ́n dẹ̀ kàwé tí orí wọn pé. Ìyẹn lọ bẹ́ẹ̀ ní orí ètò ẹnìkan mi ò ní dárúkọ mo lọ sí ibẹ̀. Tẹ́ bá mọ èpè tí wọ́n ń ṣẹ́ ẹ̀rọ Ọlọ́run bà mí. Ara ọlọ̀tẹ̀ nìyẹn. Ara ọlọ̀tẹ̀ ni kí àwọn kan kẹ́ máa sọ pé kí wọ́n máa lọ flagi àwọn tí wọ́n ń ṣe ètò wọn jẹ́jẹ́ bí bàbá mi Dr. Maikola ṣe sọ tí wọn ò dá sí yín tá a ti ń sọ pé ká dákẹ́ ká kàn máa wò bí gbogbo ẹ̀ ṣe lọ. Ara àwọn ọlọ̀tẹ̀ nìyẹn. Àbí káwọn kan kó ara wọn jọ kán máa sọ pé àwọn nìkan làwọn mọ̀rọ̀ sọ kí wọ́n má lọ síbòmíì káwọn èèyàn má lọ síbòmíì mọ́ kí wọ́n máa sọ̀rọ̀ bí ìgbà tẹ́ pé Ọlọ́run ni wọ́n. Wọ́n ti gbàgbé wípé ìgbà àsìkò ń yí ni. Àsìkò dẹ̀ ní gbogbo nǹkan láyé yìí. Omi tó ní kálukú dẹ̀ máa mu kò ní sàn kọjá ẹ̀. Wọ́n wá sọ ara wọn, wọ́n ti rí ara wọn bí Ọlọ́run. Ìyẹn ò ṣe nǹkan kan. Kéèyàn bẹ̀rẹ̀ ètò kẹ́ máa lọ kẹ́ wá bẹ́ẹ̀ ṣe máa destroy kíní program wọn bí wọ́n ṣe nílé rí pín. Ẹ dẹ̀ ń sọ pé ètò Yorùbá lẹ gbé kalẹ̀. Ẹ̀yin gangan lẹ́dẹ̀ wà ní ìcháàjì àwọn moderator. Ẹ̀yin àwọn admin ẹ wá ń block àwọn èèyàn kan máa rí ètò pín. Kì í ṣe pé mò ń complain kò kàn mí torí pé nǹkan t'Olúwa máa ṣe ó máa ṣe torí ènìyàn lẹ́yìn ẹ kì í ṣe Ọlọ́run. Ẹ̀yin kọ́ lẹ dá mi. Ẹ̀yin kọ́ lẹ dá àwọn yòókù.
so ẹ̀yin gangan ni ọlọ̀tẹ̀ kì í ṣe àwa tẹ́ bá mọ̀ bó ṣe lọ ẹjọ́ ẹ stop ẹ ẹ dẹ̀ mọ̀ bí tẹ́ lè lọ 24/7 lẹ́ ń ṣe ètò yín so ẹ mọ̀ bí tẹ́ lè lọ mi ò ní dárúkọ ẹni bókẹ́ni ní orí ètò mi so ẹ má wá síbí báyìí láti máa sọ pé ọlọ́tẹ̀ làwọn kan gbogbo wa la wà entitled sí opinion wa kò jẹ́ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ni bread and butter yes wọ́n ṣe ń raise bread and butter so ẹ jẹ́ kí n rán wa létí ṣé ẹ rántí àbẹ́ ẹ rántí ẹ jẹ́ kí n fi nǹkan kan hàn wá ní just to remind us that Professor Adebanji Akintoye registered Yoruba Nation under UNPO in 2020. 2020 ni bàbá wa Adebanji Akintoye wọ́n register Yoruba Nation under MPO. Mo kàn fẹ́ rán wa létí ni o ẹ má gbàgbé Yoruba Nation become 45th member of MPO. Bàbá wa Banji Akintoye. The Yoruba Nation has been accepted as the 45th member of the Represented Nations and People's Organization, tí a mọ̀ sí UNPO. Bàbá Professor Banji Akintoye has said. Vanguard ló gbé jáde òun rèé. Ẹ jẹ́ kí n ṣe fún wa ṣé ti rí. Ṣé ẹ ti rí? (2020) So Yoruba Nation wọ́n ti register Yoruba Nation. Bàbá wa Adébánjí Akíntóyè kẹ́mi wọ́n gùn fún wa. Wọ́n register Yoruba Nation under UNPO as a 45th, 45. So mo kàn fẹ́ fi rán wa létí ó ṣeé ṣe kí àwọn ẹlòmíì ti gbàgbé. The more tí ẹ ń ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí, the more ẹ help situation tó wà nílẹ̀. And then now ìgbà tó ti ṣẹlẹ̀ báyìí, àwọn tí wọ́n mú, àwọn tí wọ́n jáde tí wọ́n mú, ó ní nǹkan kan tí mo fẹ́ sáré play fún wa. Àwọn tí wọ́n jáde tí wọ́n mú, ṣé bí wọ́n láwọn ti declare ni? Tí wọ́n bá ti declare, àwọn tí wọ́n kó, ta gbọ́ pé wọ́n kó ní ọjọ́ wo nìyẹn? Ṣé Sátidé ẹni tí wọ́n kó? Kò yẹ kó wáyé náà, kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ káwọn ọlọ́pàá yan lágbára láti lè kó wọn because orílẹ̀-èdè tí wọ́n náà wà. Tó bá pé ìjọba orílẹ̀-èdè wọ́n recognize wọn, tó bá pé àwọn UN wọ́n mọ̀ sí, by now ó yẹ kí wọ́n ti tú wọn sílẹ̀. Kì í ṣe pa fi ń ṣe, kì í ṣe pa fi ń yọ̀, ẹ má get me wrong. Ṣùgbọ́n àwa fi ń sọ pé kó fi yé wa pé kò sí, ó ti dé ojú ẹ̀. A ní láti sọ, a gbọ́dọ̀ máa fi àsìkò ṣòfò mọ́. Òtítọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni, òtítọ́ dẹ̀ korò. Olóòótọ́ ìlú òun dẹ̀ nìkàlú. Ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ tó dá mi lójú pé sùúrù ìgbà díẹ̀, àsìkò díẹ̀ báyìí ló kù. Tẹ́rú àmọ́ rẹ̀ lẹ́rú. Tó títọ́ yóò jáde tí gbogbo nǹkan tẹ́ ń bò tó máa sí. Ó kàn dùn mí ni pé Ọlọ́run ò ní jẹ́ kó pẹ́ ju bó ṣe yọ lọ. Bàbá mi ẹ ṣé mo dúpẹ́ bàbá mi Moses Adeleke, mi ò ní wá yín tì. Bàbá Olúfúnkẹ́ Ìyálájé, Aṣàbàrí Àgbèyìn sà bàbá mi. Ẹ sọ òtítọ́, ó kàn ìbò February kí ni ìbò? February kí ni ìbò kù? Ọjọ́ mélòó ni ìbò kù báyìí? Nǹkan tó kàn ń dùn mí jù nínú ènìyàn, nǹkan tó ń kọ mí lóminú jù nínú ènìyàn.
bẹ́ẹ̀ la rí àwọn ọ̀dàlẹ̀, àwọn wọ̀bìà, àwọn wọ̀nbílíkì wọ̀bìà, àwọn alátẹnujẹ. Pàápàá jùlọ ẹ̀yin kan, ẹ̀yin ọmọ òkè ògùn kan, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wá láti Ṣakíyan. Ẹ ṣé bàbá mi Ọlámilékan Sóbò. Ẹ káàbọ̀ Daddy Ọlákúnlé Lehman, God bless you sir. Ẹ̀yin kan, ẹ̀yin ọmọ Ṣakí kan tí a mọ̀ yín, a mọ̀ bó ṣe ń lọ, ó yé wa. A mọ̀ bẹ́ ṣe ń lọ, ó máa ṣe o. Tí bá ṣe pé ẹ̀yà ọ̀dàlẹ̀, ẹ̀yà alátẹnujẹ, ẹ̀yà wọ̀nbílíkì wọ̀bìà olójú kòkòrò, aláìnítẹ́lọ́rùn, atẹ̀yìnbẹ́bọjẹ́. A mọ̀ yín. Ọ̀rọ̀ máa sọ ara ẹ̀ nígbà tásìkò bá tó. Ǹjẹ́rú yín ló yẹ kí wọ́n máa bá nírú nǹkan bẹ́ẹ̀? Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ kinní wọ̀nyí, ẹ múra sí. Òjò ẹ̀sìn yín báyìí, ó sú kó rọ̀ lókù. Ẹ̀yin kan nílùú Ṣakíyan. Ó kù ìgbà wo lẹ máa jáde? Ṣé ti declare? Ṣé lọ́dọ̀ Ṣèyí Mákindé lẹ ti lọ ní nípínlẹ̀ Ọ̀yọ́? Ṣé bẹ́ẹ̀ lẹ lọ? Oríṣiríṣi ń ṣẹlẹ̀ ní ìlú Ìgàngàn. Occupation ló kù kẹ́ máa sọ, àbí bẹ́ẹ̀ kọ́? Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní ìlú Ìgàngàn. Àwọn Fúlàní ti wà káàkiri ní Òkè Ògùn, pàápàá jùlọ ní ìlú Ṣakíyan, ṣùgbọ́n ẹ ronú jinlẹ̀ torí àtẹnujẹ. Occupation yan lẹ ń bá wọn pariwo káàkiri, àbí bẹ́ẹ̀ kọ́? A mọ̀ yín, wàláì, a mọ̀ yín. Ìgbà mélòó? Owó máa tán, ènìyàn ló máa kù. Ẹ mú dání. Owó máa tán, èèyàn máa kù. Ṣé ọ̀dọ̀ kábíyèsí ìlú yín, ṣọ́dọ̀ Ọ̀kọ̀rẹ̀ lẹ ti lọ báyìí? Ṣé ẹ ti declare ńbẹ̀? Àbọ̀ àgọ́ àwọn ọlọ́pàá? A fẹ́ mọ̀. Pẹ̀lú occupation, excuse me, occupation yín tẹ̀ ń ṣe káàkiri. Ǹjẹ́ jáde? Ó yà mí lẹ́nu, mò ń wò ó. Mò ń wo dídì wo ti ìlú Ṣakíyan pé ṣé mo expect èyí náà máa jáde láti occupy, bóyá ààfin kábíyèsí lẹ máa lọ occupy ni. Àbí lọ́dọ̀ ọ̀dọ̀ gómìnà Ṣèyí Mákindé. Ṣé ẹ ti débẹ̀ ṣá? Kẹ́ sọ pé tẹ̀yin Ṣakí tẹ́ ṣe aṣojú àwọn tó ń occupy. Àbí? Ẹ̀yin amúnibúni yìí. Adójútì ni yín. Gbogbo ẹnu ni mo fi sọ, ẹnu mi gbà. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ̀yin èèyàn mi, tí a ní re jù báyìí lọ mọ́. Ẹni tó bá ní Òkè Ògùn is in danger, totally. Bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni Òkè Ògùn àti Ìbàràpá méjèèjì. Òkè Ògùn àti Ìbàràpá méjèèjì. Ṣùgbọ́n torí àtẹnujẹ wọn lọ ń gbowó occupation wọn. Bóyá wọ́n ti gbé búrẹ́dì àti bọ́tà fáwọn náà. Tó bá dẹ̀ bí mí ni mo lè bá wọn ṣe búrẹ́dì. Mo mọ búrẹ́dì ṣe. Mo mọ̀ ṣe dáadáa. Búrẹ́dì àtẹ̀wà kan wá máa jíjò bílẹ̀. Mi ò rí irú ẹ̀rí àtọjọ́ mo ti dé Ọlọ́run jọ. Gbogbo àwọn ìlú tí wọ́n gba orílẹ̀-èdè, tí wọ́n jà, tí wọ́n kúrò ní abẹ́ orílẹ̀-èdè kan láti dá dúró. Ṣé bí wọ́n ṣe ń ṣe nìyẹn? Èèyàn ní láti kàwé, èèyàn ní láti ní PhD kó tó máa pé common sense. Okay? Common sense. Hello? Ẹ wo, ẹ̀yin bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin màmá mi. Ọwọ́ tẹ bá mi fi comment, ọwọ́ tẹ bá mi fi share. Ẹni fọwọ́ náà gbé ọmọ sin o. Ẹni bá ro bí irun kàn yín, ibi máa jẹ́ tiwọn. Ẹni bá fi yín bú tó fi yín ré, ọ̀run máa bínú sí wọn. Àti èmi náà o. Ẹni bá fi mí ré, ẹni bá fi mí bú, ibi máa jẹ́ tiwọn tí ò ní padà. The same thing in Kwara. The people are quiet. They are killing them on daily basis. Ṣé ẹ ti gbọ́? Wọ́n ní Dr. Michael náà ní ọ̀dọ̀ tiwọn náà ní àdúgbò wọn ní Kwara. Wọ́n ń pa àwọn èèyàn ní ojoojúmọ́. Àwọn èèyàn dẹ̀ dákẹ́. Ṣé ti rí? Wọ́n dákẹ́. Àwọn Fúlàní wọ́n máa rẹ́rìn-ín ni. Ọlọ́run. Àwọn Fúlàní àtàwọn Ìgbò wọ́n máa fi wá, wọ́n máa rẹ́rìn-ín. Pé ṣé bí wọ́n ṣe máa ń gba orílẹ̀-èdè, ẹ wò báwọn Yorùbá ṣe ń ṣe. Ṣọ́rọ̀ mi yé yín? Ó burú púpọ̀ gbà. Ó burú jàì. Ó burú.
ẹ wo lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá mi àtẹ̀yin màmá mi, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Mo mọ̀ lóore o tí ẹ fi àsìkò yín sílẹ̀ ṣe wá gbọ́ nǹkan sí mi sọ. Bó ṣe ń lọ a sì máa tẹ̀síwájú. A máa tẹ̀síwájú. Àjọṣe wo ní bàjẹ́ o. Ilẹ̀ Yorùbá á gbè yín, á gbè mí. Àwọn ọ̀dàlẹ̀ inú wa nìkan ni kò ní gbè. Bí mo dẹ̀ ṣe máa ń sọ, kí Olúwa kó fi iṣẹ́ ọwọ́ mi kó fi dá mi lẹ́jọ́ nínú ìrìn àjò Yorùbá Nation. Kò jù bẹ́ẹ̀ lọ. Ìpàdé wa bí oyin o. Ó tún dìgbà kan náà. Ẹ ṣé.